olórí ìlú bẹ́ẹ̀ sì ní Ìbàdàn. Ọ̀rọ̀ tí ìgbà olórí ìlú bẹ́ẹ̀ sì ní Ìbàdàn. Ìyá mi sí olórí ìlú bẹ́ẹ̀ sì ní Ìbàdàn. Olórí ìlú bẹ́ẹ̀ sì ní Ìbàdàn o. Síkúrò àdúgbẹ́. Olórí ìlú bẹ́ẹ̀ sì ní Ìbàdàn o. Ìyá wa ní olórí ìlú bẹ́ẹ̀ sì ní Ìbàdàn o. Olórí ìlú bẹ́ẹ̀ sì ní Ìbàdàn o. Bá a ṣe ń gbọ́ bọ̀ ní ìsìn. Inspiration kankan sọ sí mi ní orí ni. Allahu Akbar. Kí ni a pè ní inspiration? Atẹ́gùn tí ọ̀rọ̀ tí atẹ́gùn máa ń gbé káàkiri. Ó gbé lẹ́tíwọ́ọ̀kì orí rẹ wá. Wọ́n á rò pé kò ṣeé dájẹ́ kí n mú ẹ̀yin tẹ́ jẹ́ tèmi kí n bóyin gbọ́. Láǹbẹ̀ kí ló ṣẹlẹ̀? Bá a ṣe ń bọ̀ ní ìsìn tá à ń dó bọ̀ tá à ń kọrin aládùn tá à ń bọ̀ báyìí ní ìsìn. Kẹ́nìkan wá wò sùsùsùsù kọ́ wá mú ọ́ndẹ́ náà dáàdì lápò kọ́ náà fún wa bó la ṣe fẹ́ pín. Àdàgbà gọ́s. Mo tún fi ẹ́ sí kún. Ẹ dákun bò lè sí máa ronú náà. Ẹ sì ronú gbà mí, ẹ rẹ̀ nu fúyẹ́ bí àyàn. Ẹ ronú gbà mí àfi bí ìtọ́mọ eku, àfi bí ètè sísìn. Ẹ̀yin ò wá ní ronú kẹ́ẹ̀tẹ̀ sọ pé o bá a ṣe ń jó o tá n kápẹ́ òkè tá n pápá lẹ̀ kẹ́nìkan tẹ̀ wá náà ní 1,000 100 naira lásán 100 naira tẹ́ pé tọ́ bá bó ń bá kò lè ṣàdúrà ìyẹn lè wá ní kankan náà mẹ́ẹ̀ẹ́ta. Mo rí márùn-ún bí mo ṣe ń jó bọ̀ tí mò ń kúrú tí mò ń ga tí mò ń kúrú tí mò ń ga ni mo rí márùn-ún. Mo gbọ́ sitin dídé tí ẹni wọ̀ ẹ́ agagọ̀ ni ọ́ òpònú amukun mẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n bá gbọ́ ní 1,000 odidi wa ń sọ̀yún ètí wọ́n gbé wá ní ìsìn lọ́lọ́ndẹ́ náírà ẹ jẹ́ àpéyùn láàrin ara wa. Kò burú ẹ dápin. Ọ̀dà bá ṣe pín rè gẹ́gẹ́ bíi pé olórin dá orin lẹ̀ in group. Bẹ́ẹ̀ ni composer. Ṣé mọ̀ pé mi mọ bẹ̀rẹ̀ orin bá ṣe ń bọ̀. Bó lè do lórí ṣé bá nǹkan ní rìn ní ẹja sáyé do lórí náà. Ká tún wá mú ti gúrúùpù kúrò seniority láàrin ẹ̀yin méjèèjì. Kò sí rọ́mẹ̀. Àbí bẹ́ẹ̀ ni. torí bàbá ṣe dé tẹ̀lé ra wa náà ní àti wà tó. Lẹ́yìn tọ̀dọ̀ yín ló kan tọ̀dọ̀ tàwa. Àwa náà dé. Adúpẹ́ ẹ káàbọ̀ Mr. Adébọ́kọ̀ nínú múrí márùn-ún tí sọ 100 naira. 100 naira. Èmi gẹ́gẹ́ bí olórí èèmọ̀ múrí méjì òdìdí ìní wọn mú tó ti yé ẹ rí i pé múrí tàlà ibi à ń yà sí kéde fìlà láti tún ẹ ti dá múrí méjì òdìdí lèmi ó mú Adàgbàgọ̀ ó mú 35 naira. Àbáyé àwọn ọ̀gá mi fẹ́ ta. Orí jẹ́ ń bẹ̀ díẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀lé ló mú 25 naira 25 naira ló mú. Bọ̀dá ṣe tín bó lára. Wọ́n wá pa. Irú àwọn àpínpín òfòwò lẹ̀ ń pín iná. Ẹ sì pín nǹkan bí ẹni làkàyè ó yòrò. Ṣé nígbà tẹ́ ti ń lo akéde tẹ́ ti fi ń borí hùn tẹ́ ẹ pé ń fi làwọn ìgbà ló ti bomi ìrònú yín. Kí lọ́rọ̀ burúkú lẹ́yìn lẹ́ sọ? Ṣé ìpínlẹ̀ pín nǹkan o? Ẹ wo ẹ má bà mí ṣeré kéré o, ẹ mọ tí máa ń dùn mí o. A pín ní 30 èmi ò mú 30 èyí náà mú 30 àwọn mú 30 bá ṣe pín inú. Wọ́n ń dì ọ́ ni nbọ̀ bá mú odidi 10 naira tó sọ́ọ̀nù ẹlòmíì torí ẹ̀ lẹ́wọ̀n ọ́ mú 10 naira ọ́ sọ́ọ̀nù rádàrá kí ló ń tọ́. A pín ní 40 35 25. Bọ̀dá ṣe tín bó lára kò lè ṣe ronú báyìí káti rẹ̀ pé Àdàgbàgọ̀ wọ́n dàgbà wọ́n gọ̀ ní ìbò yín bọ̀dá o. Ẹ̀yin tá a tún wá fi wò pé olórí ni yín o pé orí yín sì ní o ó dó dáadáa o ẹ̀ ní làákàyè bó ṣe díẹ̀ o ẹ̀ wá sọ pé èmi ò mú 25 nínú pípín ìwéré wónú bá a ṣe pín rèé 30 tẹ́ẹ̀nì tó bá kù ń bẹ̀ àwa mẹ́ẹ̀ẹ́ta àwa jọ gbẹnu sí kò tẹ̀ ní ìka gbẹnu sí ẹ̀dá àdùn fúnlẹ̀ kábùlẹ̀. Kájú owó nù. Owó ọkàn padà dùn ọ́ nù. Kíni jẹ́ dáadáa. Bá a ṣe péré 40 35 25. Bọ́dá Àdàgbàgọ̀ ẹ̀ tẹ̀ o. Bọ́dá Àdàgbàgọ̀ ẹ̀ tẹ̀ o. Ẹ̀ tẹ̀ o. Ẹ̀ tẹ̀ o. Kíni kankan ti. Sumbo! Mati Wuzo! Where is Suma Kondo? Bebe!
Sumbo. 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 Ṣé torí pé ó bèrè owó lọ́wọ́ mi láàárọ̀ ẹ̀? Mo ti jẹ́ kó understand the situation of things. Pé recession wà, pé kó fún mi ní tàn dẹ̀, pé mo máa make sure pé mo try láti ṣe nǹkan kan. Ṣé torí ẹ̀ ni mo ṣe ń pè é láàárọ̀ ẹ̀ tí mo ń sa ẹ́ tí mo ń ṣe everything tó dá mi lóhùn? Àbí ọ̀rọ̀ tí ìwà àti ọlọ́ṣì tẹ́jọ́ ń bára yín fà ló fà gbogbo eléyìí báyìí? Ojukwu. Ṣé mo pé ńgbà tí mo béèrè owó lọ́wọ́ ẹnu ilé tó sọ pé ó ní, ṣé mo pé Holy Spirit ó dẹ̀ bà lé mi lórí bó dẹ̀ bọ́ sí pálọ̀, mo wá jókòó bíbẹ̀ pé lẹ́nìí mo ti bá Ọlọ́run ṣe má jẹun pé mi ò ní pariwo, má tọ́ mi ní sùúrù tí èdúró náà. Kí ló dé, kí lorúkọ mi, kí lorúkọ mi gbà lọ́wọ́ ẹ̀, kí ni Sumbo lórúkọ tó máa pè mí kò pè mí dáadáa, má bà mí láyé jẹ́, má bà mí láyé jẹ́ náà. Ó pọ̀ orúkọ olúwẹ̀, ó pọ̀ yamayama nu ló fẹ́ báyé mi jẹ́ ni. Tá ń Sumbo, ibi ló ti rírù yẹn jọ torí Ọlọ́run. Jọ torí Ọlọ́run Sumbo ló ń pè mí o. Má borúkọ mi jẹ́ jáde, má wọ́n máa pòkọ bànújẹ́ fólúwẹ̀ every time. Wọ́n máa bá Yorùbá nú jẹ́ mi ò fẹ́ rárá. Ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Wo sọ ma pé mo sọ pé mi ò fẹ́ pariwo ní èní. Má tí mo jí láàárọ̀ tí mo ti ń gbàdúrà sọ́nà mo ní kọ́lọ́ ọjọ́ kún fún mi ní ẹ̀mí sùúrù ní ọjọ́ ti èní yìí. Má bá bẹ̀rẹ̀ o. Mi ò fẹ́ pariwo Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n rógun ariwo láàárọ̀. Mi ò fẹ́ rógun ariwo jọ má tọ́ mi ní sùúrù mo ń bá Ọlọ́run mi sọ. Jọ torí Ọlọ́run jókòó sí sáìdì ẹ̀. Ó fún mi lówó náà ní ẹ̀mí lè ti wà fọlọ́run. Okay. Very good. Ṣé ti gbọ́? Very good. Má jẹ́ kí n pariwo láàárọ̀ ìjọ nítorí Ọlọ́run mo bẹ̀rẹ̀. But Sumbo. Sumbo. Kí ni? Ṣé a lè rí nǹkan tó máa fi sẹ́nu ká tó máa lọ sí ọ́fíìsì? Mi ò gbọ́. Mo ń tẹ́ra láti sọ pé nǹkan ti kíkọ̀ jẹ nǹkan díẹ̀ kí n tó máa lọ sí ọ́fíìsì. Ó dẹ̀ máa lọ lẹ́nu yín. Kí ló dé tí kò ní lọ? Nígbà tí kò ń ṣe pé ọ̀fun dùn mí. Agbẹnu yín kọjá díẹ̀ dínkù yín báyìí. Má jẹ́. Ojukwu olórí burúkú. Ìwọ ń bà èmi nínú jẹ́. Mo béèrè owó lọ́wọ́ ọkọ mi, ọkọ alálùbáríkà tí mo lò bí a mo fẹ́ mo béèrè owó lọ́wọ́ ọmọkùnrin. Ìwọ ọmọkùnrin mo béèrè owó lọ́wọ́ ẹ̀ ò fún mi. Owó aláyàláyà ń béèrè oúnjẹ lọ́wọ́ mi, ṣé yẹ kó lè béèrè oúnjẹ? Ọmọ pé mi ò fẹ́ pariwo, ó jẹ́ kí n pariwo. Ó ti máa béèrè oúnjẹ lọ́wọ́ mi. Ó ti máa béèrè oúnjẹ lọ́wọ́ mi, má kàn mí láàárọ̀, má kàn mí lẹ́wọ̀. Ó ti máa béèrè oúnjẹ lọ́wọ́ pé mi ò fẹ́ pariwo láàárọ̀ yìí o. Ọlùtí! Àánú máa bí ọ́. Ọlùtí! Ó ti bèrè láàárọ̀ ẹ̀. Àwọn àtọ́yàn ní sùúrù. Ìjọ tí èèyàn sọ pé òkè, mo ronú pìwàdà mi ò fẹ́ pariwo. Èèyàn tẹ̀ fẹ́ respect ọkọ̀ ṣe pé ìjọ ẹ̀ gan ló máa gbé jáde. Mo dẹ̀ ti make up mind mi pé lẹ́yìn mi ò tẹ̀ ní pariwo kankan lẹ́nìí. Mi ò pariwo ni ẹ tó bá dẹ̀ fẹ́ tọ́ mi sùn ọlọ́mọ mi lè jìnà. Mi ò fẹ́ pariwo ni mo sọ. Mi ò pariwo rárá. Bọ̀dá àdàgbà gọ̀. Kí ló dé? Bọ̀dá àdàgbà gọ̀. Tó bá sọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀. Wọ́n forí kì mí sí, wọ́n ń dì ọ ni. Tẹ́ bá wà ní football teams, ẹ̀yin lẹ́jẹ̀ captains. Mo ní orin fún yín. Olórin fèmí. Alábíà bọ̀dá àdàgbà gọ̀ o. Bọ̀dá àdàgbà gọ̀. Alábíà bọ̀dá àdàgbà gọ̀ o. Bọ̀dá àdàgbà gọ̀. Bọ̀dá àdàgbà gọ̀ ká soso tí a ní o. Bọ̀dá àdàgbà gọ̀. Bọ̀dá àdàgbà gọ̀ o. Bọ̀dá àdàgbà gọ̀. Bọ̀dá àdàgbà gọ̀ ká soso tí a ní o. Bọ̀dá àdàgbà gọ̀. Alábíà bọ̀dá. Bọ̀dá àdàgbà gọ̀. Bọ̀dá àdàgbà gọ̀ ní fílẹ̀jù wa. Bọ̀dá àdàgbà gọ̀. Bọ̀dá àdàgbà gọ̀. Má jẹ díẹ̀. Má jẹ díẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mo fún mi ṣíìtì. Títí kíni? Ṣíìtì padà. Kí ló fẹ́ fi tú? Mo fẹ́ fi ṣú 22. Wọ́n sì ọ́. Ṣé mo pé ìyá díẹ̀ ló ń jẹ? Kí lẹ sọ? Wọ́n sọ kò ní. Tó ti bà ẹ́. Kò yé mi ni. Kò lè yẹ. Ọlọ́run ọlọ́jọ́ yẹn ni kò ní jẹ́ kó yẹ. Yes, because tí o bá ti kó wa very stupid. Èmi lọ ṣiṣẹ́ níta. Mo lọ hustle rẹ̀. Mo wọ́n ti kọ́kọ́ pé ordinary battery. Battery kó gbèsè ní mọ́tò. Káde start mọ́tò yẹn kó confirm bóyá o ti ń ṣiṣẹ́. Ó wà níbí. Ó dojú wá sí. Ó ń dún àtìgbàgọ̀. Rárá, spala náà ní ìdá mi dúró. Ṣé spala ló pé ní àbí spanner? Nà, spana. Ṣé mo pé? Ẹ kó bá tìrì ẹ máa kí máa wò fàkú ẹ lọ. Kí máa wò fàkú ẹ lọ. Very stupid.
ti rí ẹ iye máa gbà yín síbi iṣẹ́ ọ̀tẹ́rì bàtìrẹ̀ àbí kí ló jẹ wọn. ẹjọ́ kí ló dé tí mo bọ́ bàtà àkọsẹ̀ kálíjọ́ máa rò pé ẹ̀ ọtí ń jà lórí burúkú làwọn bọ́ọ̀sì. Àtìpàkọ́! Jọ kí ló tó wà níbí táwọn bọ́ọ̀sì yẹn àti wọ́n náà tẹ́tẹ́ wá ń dúdú òṣì tẹ́ ń dúdú ẹlẹ́sìn láàárọ̀ kùtùkùtù. Ṣé wọ́n ń di àwọn ọmọ ẹni wọ́n ń jó? Iná mi fẹ́ ń jó. Ó mọ̀ pé wọ́n ń dùn. So ó sí níbí. Ìwọ kan ló wọ́n rí nísìsiyìí tó sáré jáde. Àkọ́tà àjọra wa láyé ìwọ bẹ́yà kejì mi ni o. Ìkejì ẹ̀ náà ló ń lè fóyín. Ta ló ń lè fóyín? Ta ló ń nọ́mbà? Ìwọ ló ń lè nọ́mbà. Ṣé ti rí ayé ẹ lọ́dọ̀? Ṣé ó rí ayé ẹ lọ́dọ̀? Ẹ yàgbà lọ́wọ́ mi kó lọ́jà àti. Because kókó dárí jẹ́ because ó dàgbà hàn. Ó dàgbà hàn. Mo lè sọ fóònù lẹ́lẹ̀ hàn yín. Nǹkan tèmi gangan fún ara mi o. Mo ń sọ fún yín pé kẹ́ ẹ jẹ́wọ́ ta ló jí nǹkan nú ẹrù kọ́sọ́mà. I don't have idea, bàbá. Ọ̀gá èmi kọ́ ń jí kankan. Tafa ṣé tí dèdèrè lu ọ́ létí ni ṣé wọ́n ẹ̀yin kọ́ ni mò ń bá wí ni. Etí ń dùn wá. Etí ń dùn yìí. Ìwọ bí ìbòròró yìí inú ẹ tiẹ̀ ń bí mi. Ṣé ìwọ níṣẹ́ kọ́ bó ṣe rí tó o jóná torítorí tí mò ń wọ̀ bí ìkan tí wọ́n ń pè ní bàǹbà. Àbádùn lè fẹ́ sọ takiti mọ́mọ́ ṣé ẹ̀yà wèrè ṣé kí mò ń bá wí ni ṣé èmi lè fi ń kọrin. Ọ̀dà báyìí ní ìsìn jẹ̀wọ́ bẹ́ẹ̀ jẹ̀wọ́. Ọ̀gá bí láìlẹ̀ Azeem ìmọ̀ àmọ́ mo kọ́kọ́ fẹ́ mọ̀ yìí tẹ́ ẹ̀ mọ̀mọ́. Ó ti dàrú àbọ̀ dàrú àbọ̀ fẹ́ dàrú àbọ̀ ti dàrú mọ́ ọ lọ. Mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta. kí ni ká ń dàrú ni. Mẹ́tẹ̀ẹ̀ta ni ọ̀gá. You are a nanastic idiot. Yes, you are a nanastic people. Yọ dàrú délé náà ni. Ẹ wà mú nọ́mbà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. Ọ̀gá ẹ bẹ ti jà mú nọ́mbà. Ẹ mú nọ́mbà o. Ẹ mú kí lẹ wí ọ̀gá. Mo lẹ́ mú nọ́mbà. Níbẹ̀ ṣe sí wáyé ẹ gbọ́dọ̀ yẹwọ́. Káwọn yẹwọ́ ikú o. Ẹ kù náà ní bá a ṣe kú ẹ kù ni. Ọyẹ́yẹ́ tẹ̀tẹ̀wọ́ ẹ gbọ́dọ̀ yẹ o. Ọ̀gá I decided to buy my house. I want to pick them. Nọ́mbà. Èmi mú nọ́mbà 10. Ṣé nọ́mbà 10 ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ mẹ́ta ni. Ọbẹ̀ tó jẹ́ pọ̀ ọ̀sẹ̀ kan la fi jẹ tẹ́lẹ̀ ló wá dìgbò tẹ́ pé a lè jẹ olójó méjì mọ́ wọ́n máa kéré jẹ́ mọ́ìmọ́ì wọn ṣáìdá wọn ṣiṣẹ́ owó rí wọn ṣe kọ́ wọn ṣiṣẹ́ wọn ṣàbọ̀ wọn ṣiṣẹ́ owó rí gbogbo ọ̀rọ̀ wọn sùn mí á dẹ̀ tún fojú sọ fẹ́nu sọ kọ́ gba ilé ọkọ wọn lọ́wọ́ lọ wọ́n jókòó yìí wọ́n jókòó yìí ló lè ní wọ́n lè ní wọ́n kò lè ṣe pé wọ́n rẹ̀ ni tó sùn wọ́n rẹ̀ ni tó sùn wọn wọn sí kínní gbogbo àwọn tí àìṣe wá dọ̀tí bá wọ́n má bínú bọ̀ kéèyàn fojú sọ kéèyàn fara sọ ẹrù mi ò kí n gbọ́ wọn kò kó pa ròdòròdò síbẹ̀ wọn létí inú wọn ní gbogbo ẹ̀ gbogbo ilé ló dọ̀tí wọn lè bá wa ṣe kan gbogbo ilẹ̀ ló dọ̀tí. wèrè yìí dẹ̀ ń tọ́ mi mi dẹ̀ ní sùúrù fún olùṣí ní sùúrù olùṣí má bínú yé sùúrù. everywhere kọ́dọ̀ tí everywhere mi ò mọ kíní mi ò mọ ẹjọ́ bá ń gbé ẹsẹ̀ yín yẹn sókè jù mi ò mọ nǹkan tí a fẹ́ fi gbogbo ẹ̀ mi ò mọ kí gbogbo ilé dọ̀tí ẹrù mi yóò bùn láti ilé wọn wá wọn rẹ ní kọ́ wọn rẹ ní help wọn wọn yóò bùn gan wọn sórí kọdọrọ bíi kiri rẹ́dẹ́rẹ́dẹ́ yìí ní pupa yìí ló ń tà á rí nǹkan tó ń ṣe ó lè wọ̀ bí ẹlẹ́ran kíkó jẹ mo dẹ̀ sọ fún Ọlọ́run mi mo ní mi ò fẹ́ ogun wàhálà nínú ilé ẹnikẹ́ni tó bá lóògùn kó máa gbóògùn ẹ̀ lọ kó gbóògùn ẹ̀ kúrò bíbá ẹ̀ fún mi kí ló dé ọbẹ̀ wa kò péjọ méjì mọ́ ọbẹ̀ tẹ́ pé tabasílẹ̀ kan báyìí ọ̀sẹ̀ kan la máa fi dé. ṣé o mọ̀ pé mo dákẹ́ fún ẹ látàárọ̀. ṣé o mọ̀ pé mo dákẹ́ àdúgbò lè dákẹ́.
ṣẹlẹ̀ ni mo ṣe ṣàlàyé fún yín. God bless you. But sórí nǹkan tí mo kọ rí nínú ọ̀rọ̀ yìí ni pé sórí bí ìwà àti Sùnbọ̀ tẹ́sídò máa ń ṣe nínú ilé ó máa ń scare me because tí ìwà àti Sùnbọ̀ bá ti ń ṣe gbọ́n mi sí omi òtó tó bá wá di pé wọ́n lọ ń lo Sùnbọ̀ tó bá gbé Sùnbọ̀ tó ṣán Sùnbọ̀ mọ́lẹ̀ ṣé mo pé èmi ló disrespect. ẹ wo báwo lẹ ṣe máa sọ pé mò ń disrespect yín kí ni mo fẹ́ rí lọ́bẹ̀ tí máa wá ru ọwọ́ ìyàwó yín ni. ẹ wò wàhálà ìyàwó yín ti pọ̀ jù o ó ti pọ̀ jù bẹ́ẹ̀ náà ni mo wà nínú bathroom tí mo fẹ́ wẹ̀ ló dédé já wọnú bathroom wa kò tiẹ̀ respect mi rárá tó wá kó ọṣẹ tó kó toothpaste tó kó everything tó ní mi ò lè lò kí ló dé náà gbogbo nǹkan tó ń ṣe ni mò ń ní sùúrù fún kò jẹ́ kẹ́mi mi balẹ̀ jẹ́jẹ́ mi mo jókòó síbi báyìí tó dédé wá bá mi tó bẹ̀rẹ̀ wàhálà. Sùnbọ̀ ok àbúrò mi ṣòtírì nǹkan tí mo rò nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni pé kí peace peace kó lè rè nínú ilé yìí kí everybody lè wà in peaceful moment bóyá kí wọ́n kó try láti lọ náà by the time tí wọ́n máa fi padà dé I swear to God who made me I swear in fact the mother that gave birth to us I swear to mama in Newe tó bá máa fi padà dé everything ma ti kàn ma sọ̀rọ̀ burúkú gbá gbogbo orí ẹ̀ ìgbà tí wọ́n máa fi dé báyìí kàn máa collaboration in place. kémi máa lọ ná ọ̀rọ̀ yín yé mi àti ibi tẹ́ sọ́dé àti ibi tẹ́ sọ́dé gbogbo ẹ̀ ló yé mi. àbúrò má misunderstand mi o nǹkan tí mo kàn ń try láti sọ ni pé o mọ̀ pé wọ́n gbọ́n Sùnbọ̀ ọ̀gàn ìwọ dẹ̀ gbọ́n ju Sùnbọ̀ lọ àti ìyẹn tó sharp tó dẹ̀ ní brain ìwọ ló máa fi scope ló máa excuse Sùnbọ̀ kì í ṣe pé mo ń lé lọ o kò máa excuse Sùnbọ̀ for a while so tí wọ́n bá ti lọ ara ẹ̀ máa balẹ̀ dẹ̀ dẹ̀ máa lè enter máa sọ̀rọ̀ burúkú sí lórí ìwádìí padà wá simple. kò sí wàhálà àfàìmọ̀ kó má jẹun ló máa pa yín gbẹ̀yìn kò tí ẹ ṣe pé kó má jẹun òun náà ló máa pa yín gbẹ̀yìn àdàkùtùkùtù yín lọ́nà ọ̀run. Ọlùchí ẹjọ́ kí la fẹ́ wá ṣe báyìí nítorí Ọlọ́run Ọlùchí tá a rò pé òun jẹ́ ọmọ ìyá mi Ọlùchí tó ń ṣe yamayama àìsàn kò ló máa pa mí lóòótọ́. alàgbàgọ tọkọ bá ran ajáàkì tí ran ajáàkì lórí rìn kí ni ń ṣe o. kíni ni kíni tí ń ṣe gbòòtì jíà ni. kí ló wí. jíà. adàgbàgọ afọfúngbé mu ni ọ sẹ́yìn mọ̀. níjọ́ tó o ti dé yìí ọ mọ̀ pé kọ́ìlì yìí ń gbóná nù lọ́jọ́ kọ́ ọmọ ajáàkì tí ó mọ̀ sí jìgà èyí jìgà. kọ́ìlì ẹgbẹ́ jíà lọ wá. ẹgbẹ́ jíà lọ wá àlọ́ ọfọfúngbé mu ọfọfúngbé mu. dàbà ẹ ṣe. oúnjẹ rẹ ni. kẹ̀tì ẹ̀ wọ́n ṣe sẹ́lá ń gbóhùn lẹ́la fi hàn bí. Ọlọ́run ló mẹni ó nífẹ̀ẹ́ oúnjẹ jù nù wá àti oúnjẹ díẹ̀. èmi Ọlọ́run máa ń jẹ́ kí tèmi ó dàbí máa jẹ díẹ̀ àfi ṣe máa ń tí wọ̀n Ọlọ́run ò ní jẹ́ o. ká mọ̀ parọ́ oúnjẹ díẹ̀ ń jẹun. mo ń jẹun. ṣé ìwọ náà mọ sẹ́ni ìwọ tó ń jẹ ti fọ́n fún ó ń gán ọmọ tún pẹ̀. ẹ má sọ báwọn. ẹ dákun ẹ wá mo lọ́rọ̀ kan tí mo fẹ́ béèrè ọlọ́run pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ nísìnyí pé wèrè yóò mọ ṣẹ́ kankan ló jẹ́ ìrántí ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè ẹ dákun ní ara ọkọ̀ kí ni à ń pè ní shock and sober. àṣẹ kí ni. and sober. and sober kọ ọ sọba ni tó ti yẹ ọ ṣe ń pè láì sọba. ó tó kan béèrè ẹ mọ̀ bí. mo kú o. ẹ ó tó kan mi. ta ló mú yín wá bí. mọ́ mi ni. ẹ sì ní ìyá bẹ́ẹ̀ ṣe wà yìí. mo ní ìyá lọ́kà ń bẹ lóje ìbàdàn ìyá kò yó. ìyàwó yín ńkọ́. mo lóbìn. ẹ sì ti bímọ. kò dá mi lójú pé wọ́n jèrè yín. ọlọ́pàá èwo tèpè amúningá amúni èwo ṣé wọ́n ti ṣe mẹkáníìkì tó ń dá sọ̀rọ̀ kì í bẹ́ẹ̀. ẹ dúró náà ẹ mọ̀ bí ṣé ilé olórogún lẹ ti wà ní. ilé òkè ni kí ni ń gbèrè olórogún. ó ní ṣéyàwó méjì ń bá bẹ́ẹ̀. bàbá tí mi sọ ọ̀dọ́kọ̀ ìyá mi kan náà lọ fẹ́. ṣé wọn ò ráyè mójútó yín ni àbẹ́ ìgbẹ́kẹ̀lé mójútó ra yín. torí bí èèyàn bá dàgbà tó báyìí wọ́n ní sẹ́tò lè lọ ní òsè lọ́jọ́ orí wọn tí wọ́n wá mọ nǹkan tí ń jẹ́ sọ́ngà sọ́ba a sì wí tẹ̀yìn nìkan lẹ́wọ̀ yúnífọ́ọ̀mù láàrin ẹ̀yìn wọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. bí ò bá mú ẹgbẹ́ yúnífọ́ọ̀mù lọ́rùn wọn ká ẹgbẹ́ ti kan mí lọ́rùn àbí kẹ́gbẹ́ ti yẹ díẹ̀ lọ. ẹ mọ̀ pé ní wọ́n fi sọ́kì yẹn àbsọ́bì ní jẹ́bẹ̀. wèrè rèé o. ṣé pé wọn náà tún mọ̀ mo ti padà yé mi.
sọ̀rọ̀ yẹ lóde dákun adàgbàgbọ́ ọdún kẹlẹ̀ orí ètò ti débi sẹ́yìn. abatẹ sẹ́mi. ìwọ débi sẹ́mi. mẹ́wàá ló lò ọdún mẹ́wàá rẹ ló ń lò lọ. àmọ́ tọ́jú tìrì mi ẹni mo bẹ́yìn ń bì. ẹgbà náà kọ́. kí wọ́n bẹ́yìn ṣe bídọ́ọ̀mù. tààlẹ̀ èmi ọ̀fẹ́ ṣe bídọ́ọ̀mù ni àti pọ́gà mi ọ̀fẹ́ fi mí lẹ̀. mọ́sẹ́ náà ní tẹ́ ẹ bá mọ́sẹ́ ẹ ṣe bídọ́ọ̀mù àjọ mọ́sẹ́ ni tàbí tó ṣe gbogbo wa wájú ayé olúwa ti. ẹ̀rọ ọmọ ìjọ ní ọwọ́ tí èmi má bínú kọ́kọ́ ọmọ wa dira wọn mọ́ yín ẹ mọ̀ jẹ́ kí èmi ní tí mo wá gbé fún wọn nìkan mi. ẹ̀wọ̀n sí o. ó bá rí bá fún ẹ̀wọ̀n sí o. ó bá wù yín kẹ́ ẹ lọ kọ́sẹ́ yín dáadáa. ẹgbẹ́ lórí ibú ọdún mẹ́wàá. ẹ̀dùn kí ló kọ lórí ibú tí ń dá sọ̀rọ̀ tí ń bẹ̀lẹ̀ sóhun kọ́ mẹkáníìkì. ọmọ wò pé wọ́n lọ fara rẹ lájà lọ́wọ́ tó ní ọmọ ẹ̀kú ọ ìwọ ni tó ti yọ. téèyàn bá mọ̀ nǹkan ìbéèrè. àdàgbàgbọ́. mọ náà má ti lọ kó jẹ́ kó rí ìró burú àtiwọ́ ẹ tẹ̀lé ń ká lọ ní fi sọ́kà sọ́fà rán yìí lónìí. ṣèyí náà dá sọ́kà sọ́fà. àbáyé ọkọ adéṣiyàn fẹ́ bàjẹ́ àbá olóhùn ní bá mi fúre fún ọkọ adéṣiyàn ayé ọkọ adéṣiyàn máa tapa òun ni. ẹ dúró kí ló ṣe gangan nítorí pé ó sọ fún mi pé nǹkan burúkú tọmọ wa ń ṣe ó fẹjọ́ sùn. mi ò ṣe ní sọ̀rọ̀ bá tó jẹ́ pé lójoojúmọ́ báyìí ni ọkọ adéṣiyàn máa ń gba wájú ṣọ́ọ̀kù nǹkan jọjọ́ tó bá máa ra ṣòkòtò àrùn ẹ̀ ó máa mọ̀dọ̀ mi tó bá ra tọ́pù àwọn ìfọ́mọ̀ yìí ó máa mọ̀dọ̀ mi ó wá di irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́ parọ́ mọ́mọ́ tèmi kò yá níwájú ṣọ́ọ̀bù ọ̀dọ̀ tèmi ó wá sọ́dọ̀ tí yóò wá rojọ́ bẹ́ríbẹ́rí ó rojọ́ mọ́mọ́ tèmi lẹ́sẹ̀ ó mọ̀ pé létí kan lẹ́yìn ẹ̀yin ò ní understand èmi tí mo nǹkan tó ń ṣẹlẹ̀ mo ti gẹ̀ẹ́tì ẹ̀ ọkọ̀ adéṣan ayé ò ní dá. But all the same, it does not change the fact that this our boy he behaves horribly in school. Ejò ń torí ló báwo lẹ ń ṣe nù báwo lẹ ṣe mọ̀nà ṣé bí nǹkan tí wọ́n sọ fún yín lẹ́yìn náà gbọ́ elétí kan lẹ́yìn náà èmi trust ọmọ mi tí mo bí tí mo fọjá àrùn pọ̀ ọmọ mi tí mo fún ẹ̀fọ́dún kan mi ìwádìí mọ̀ wẹ̀ mo mọ̀ wẹ̀ ọmọ mi ń gbọ́ má bọ̀ ṣíbùsọ̀ má mi báyìí. jọ ń torí Ọlọ́run má pàrọ̀ fún mi tell me the truth in your school ṣo máa ń ṣépè àbọ̀ kì í ṣépè. no kì í ṣépè. ọmọ nínú owó ṣépè mo dẹ̀ trust ọmọ mi tí ò ń parọ́ jókòó bẹ́ẹ̀ yẹn kó máa wo tẹlifíṣàn ti ọmọ lálùbáríkà ọmọ tí máa jèrè èmi nìkan ni máa jèrè ẹ èmi nìkan ni máa jèrè ẹ torí pé èmi nìkan mo trust ọmọ mi yes nígbà tó dójú ẹ tó yẹ kẹ́ support ọmọ yẹn ẹ lè support ọkọ adéṣiyàn kò máa parọ́ fẹ́yìn pé ọmọ tẹ̀yìn ṣépè in class ẹ jọ ṣọṣọ ọmọ tó lè ṣépè. Sumbo Machibuzo ṣe tiri bó ṣe ń train ọmọ yìí ó máa spoil life ọmọ yìí o because ó mọ̀ pé mo ti máa hustle láàárọ̀ mo ti máa lọ sí mechanic village mu so ìwọ́de ló yẹ kó máa mójútó ọmọ yìí but the direction you are going with this boy ó máa confuse ọmọ yìí. ètò nítorí Ọlọ́run direction wo ni mo gbà ẹ fi sọ pé mi ìtọ́mọ yìí dáadáa mo ti mọ̀ pé mo kọ́ dáadáa tó dẹ̀ gbẹ́kọ̀ ẹ̀yìn. báwo lè ṣe wá jẹ́ káyé gẹ̀ẹ́tì yín báyìí báwo lè ṣe káyé gẹ̀ẹ́tì yín báyìí ọkọ̀ adéṣiyàn wá síwájú ìṣọ́sọ́sọ́kùsọ ọ̀rọ̀ ń pa lọ́wọ́ ti yín ẹ lè sọ̀rọ̀ èmi ò ní gbà mo support ọmọ mi délẹ̀. So uncle I stand with you buzo. So uncle Adéṣiyàn tó wá report ọmọ yìí fún mi òun ló sọ de ayé ló sọ pé ayé gẹ̀ẹ́tù. ṣé kò ń ṣayé yìí. ṣé òun ló sọ de ayé ló sọ pé ayé gẹ̀ẹ́tù. àbáyé ọkùn ṣiyàn fẹ́ bàjẹ́ yìí. ó tún ń ṣe. àbáyé fẹ́ bàjẹ́ yìí. ó tún ń ṣe. ta ló sọ pé kọ́mọ ilé pè nínú ibi tí ilé tó ṣe pè nílé wa tó fẹ́ fi kọ́mọ ilé pè. ilé tó ń ṣe nǹkan. kí ṣe mo ṣe pè. ilé tó ń ṣe nǹkan. ṣé mo ṣe pè ní. ó máa spoil life ọmọ yìí fún mi. ń gbọ́ tí bùzọ̀ ṣé mo ṣe pè. wọ́n Chibuzo má jẹ́ kí màmá yà kó spoil life ẹ o because listen attentively ọmọ yìí bò ní so nítorí pé màmá yẹn jẹ́ Yorùbá kò kí ẹ fi ní warrant tó kó má ṣe níbi tí ẹ ti ẹ̀ wá sọ̀rọ̀ dé èpè tó máa ọkọ̀ ń adé. ṣe. Onye na-eme kwala ya ọzọ onye na-eme ma o onye na-eme kwala ya ọzọ onye na-eme ma o onye na-eme. ọkọ ẹ bẹ́ẹ̀ ẹ káàárọ̀. bẹ́ẹ̀ m. ẹ ti múra ibi iṣẹ́. mo ti rẹ́dì mo fẹ́ máa lọ sí ọ́fíìsì mi fẹ́ dé village. ẹ pẹ̀lẹ́ ajé abúgbàjẹ́ lè nù. I mean thank you very much. mo rí i pé ẹran ti fi 1500 owó ọbẹ̀ lẹ̀. Yes mo fi 1500 naira mo fi sílẹ̀ fún ẹ. ẹ ti ẹ̀ gbìyànjú kí ni kí n wá bá yín ṣe. ṣùtìrí àwọn nǹkan tí mo fẹ́ kó máa ṣẹlẹ̀ lẹ̀ because as a very good wife tèmi husband gidi tí ma ti fowó sílẹ̀ bẹ́ẹ̀ ìwọ máa wá bá mi as a husband wá bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé bébè m kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mú ó mọ àwọn nǹkan tí mo máa ń like as my favourite tó bá mi rí ejaru iye tó máa ń soft because of my throat okay
Number me wa ejaro. So tu ba tira ejaro. Wara brokoto. Umara brokoto wa fi atashi. Watu wara shakio. Uma shaki. Umara shaki. Uma ni on lára yẹn. What to get there? Uma wash very well because those people they are very dirty. So umara shaki. Umara. The mafia Pomo ló máa fi ṣe final sector because mo like Pomo náà yẹn tó máa kọ́ wọ́n wá bá mi wá ugu ṣòro mọ ugu tó máa ń jẹ lọ́dọ̀ wá wá ugu sí so that everything máa lè compliment ara wọn àwọn àfi iyán mo pé iyán yẹn máa stand fún side tọ̀dọ̀ tiẹ̀ ugu dẹ̀ máa stand fún side tọ̀dọ̀ tiẹ̀ so everything máa compliment ara wọn máa to get. Ó dàda fi 1,500 naira lẹ̀ fún owó ọbẹ̀ sí dárúkọ ẹja àrọ̀ òun dárúkọ àràbọ̀dì òun dárúkọ bọ̀kọ́tọ̀ òun dárúkọ oríṣiríṣi nǹkan gbogbo kan ló bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀jẹ̀ torí kò dàda fi 1,500 lẹ̀ lẹ́nìí ó tún ní kémi gúnyán kí kọ́kọ́ lọ ra ṣúná kí ìṣàwá gúnyán níbo kí ti rí nínú èlò ìwọ ọmọkùnrin tó dẹ̀ mọ́kọ́ tí tà ń sọ tó mọ́kọ́ tó dà ń sọ ṣé kí n lọ jalè ni ó fẹ́ kí n mówó ṣọ́ọ̀bù tèmi àbí aṣọ déédéé tèmi ń ta kí n mówó ṣọ́ọ̀bù kí n fi ṣe bẹ̀ fún ẹ mi ò ní gbà yẹn mo ti ṣe látẹ̀yìnwá mi ṣe mọ́ mi rẹ̀ ní jáde nítorí pé ìfẹ́ mi àti ẹ̀ ó tún ti ń come back ó dẹ̀ ti make up mind lórí mi bẹ́ẹ̀ ṣe wàhálà sórí kò tó máa bá mi ṣe wàá mú 8,500 wá lọ́wọ́ ẹ̀ sí kí n lè fi bẹ́ẹ̀ sí nǹkan tí a máa jẹ. wọ́n kú o wọ́n máa fi 10,000 wọ́n máa fi ṣe ordinary ọbẹ̀ ọjọ́ kan ọbẹ̀ tó máa jẹ in a day tó dẹ̀ máa tún in a day ló máa fi 10,000 sí. ẹ má get me wrong mi sọ pé 8,500 la fẹ́ fi ṣe bẹ́ẹ̀ mo ní 8,500 yẹn mú wá kí n fi kún 1,500 tó wà nílé kó pé 10,000 kí n fi ṣe kọ́. ó máa fi 10,000 ó máa fi ṣe ordinary a day food ọbẹ̀ ọjọ́ kan tó jẹ́ pé tí mo bá ọ̀sùn dáadáa tí mo ṣiṣẹ́ látàárọ̀ tí mo ṣe dàálẹ̀ ni mo máa ṣe mọ́tò márùn-ún tó 2,000 lórí mọ́tò kọ̀ọ̀kan ló máa pa 10,000 tó dárúkọ yẹn so 10,000 yẹn ni wọ́n wá fẹ́ tó kóòtù tó máa tó kóòtù ìnẹ̀dẹ́ tó lè máa fi sọ bẹ̀tọ̀. ṣé bí ilé sọ pé fẹ́ jẹjà ọ̀rọ̀ fẹ́ jẹ gbogbo nǹkan ẹ̀yin lè dárúkọ ẹ̀ náà èmi ṣàkó mo sọ mo lè surprise ẹ̀ fún yín kí ló tún wá fàjà. mo jẹ ọmọ kan tó máa ṣe pọ̀mọ́ lásán pọ̀mọ́ tí ì dà because tí o bá ṣe kórìí tèmi kò gbélé ẹ̀kọ́ yẹn pọ̀mọ́ is a very good thing for the body o ìwọ lè máa mú pọ̀mọ́ especially yẹn tó bá gé lára màlúù èmi tí mo ṣe ń wò ni mo need the more flesh so pọ̀mọ́ tí ì dà and then pẹ̀lú ugu máa bọ̀ dàárẹ̀ o má disturb ara ẹ rárá then for the pounded yam má bọ̀ dàárẹ̀ yẹn má fẹ́ stress ẹ mọ̀ ṣe but try kó tẹ̀ bá gàrí ó lè má jìnnà jù because ìyẹn ló máa jẹ́ kó strong lára ìyẹn máa jẹ́ kàràkàkàkàkà báyìí lára ẹ máa dúró má disturb má ṣe kókó sórí 1,500 tó wà lọ́wọ́ yẹn mo sì máa tún gbà change tó bá ṣe gbogbo tó mú ẹ kó ṣe ewédú ẹ̀bà àti pọ̀mọ́. ẹ bá dé èrò ojú kẹjá ṣe bó tẹ fẹ́. àmọ́ máa wọ́n kún ti lọ sí ọ́fíìsì má ṣe kókó mọ́. Kàn mí. Bá mi, ẹ káàbọ̀. Ó lọ bí iṣẹ́ ni. Ó bá mi lọ bí iṣẹ́ lónìí jàre. Kí ló dé? Wọ́n ì kọ́ wa ní nǹkan kan bí sọ́hún, wọ́n ì kọ́ wa. Kàn mí, wọn ì kọ́ yín ní nǹkan kan bí iṣẹ́, ṣé wọ́n nìkan ló wà ń bẹ̀ ni? Bí wọn ò sì kọ́ owó, ṣe sọ fọ́gá rẹ pé ẹ kọ́ wa níṣẹ́ o. Bá mi, kí n sọ fún Dáúdà má yẹ wọ, pé kó kọ́ wa dáadáa. Bàbá sọ fún kí ni ó ṣe? Àbá mi, ẹ̀yin náà lè máa ń sọ. Ẹ̀yin náà lè máa ń sọ pé sọ̀pọ̀ náà ò gbóná. Ẹlẹ́gùn rẹ̀ ló gbóná. Lẹ́yìn bí ẹlẹ́gùn gangan mo fẹ́ kẹ́ ẹ dúró ṣiṣẹ́ rí Dáúdà má yẹ wọ. Ẹlẹ́gùn gangan ni. Ẹlẹ́gùn Ṣàngó ni. Dáúdà má yẹ wọ bó bá ìbínú lẹ́ẹ̀kan péré yóò pé kí gbogbo wa tẹ́wọ́ yóò pé ká mú nọ́mbà. Bó bá ilé lùyàn lẹ́ẹ̀kan kéèyàn wá lọ yẹwọ́ bá mi kú ni. Ikú. Ikú ni ẹ o mi ò lè sọ kankan fún ọ. Bó bá rí bẹ́ẹ̀ orúkọ tá a bá sọmọ ẹni inú ẹni ní í gbé ṣé o ti gbọ́. ẹ kú kalẹ̀ yín ọ̀gá wa. èmi sọ pé ẹ jẹ́ abẹ́rẹ́ àwọn yòókù ọba wa lẹ́nu ẹ̀. èmi gẹ́gẹ́ bí aṣojú mẹkáníìkì ti tọ̀dọ̀ wa ní àyìn ìgbà tá a dé so meeting wọ́n jẹ́ kó yá pé àsìkò ti tó láti yẹ sí àmà ní gbogbo zóònù wa pátápátá wọn wà rẹ́ nìkankan fà kalẹ̀ ẹ̀yin ọ̀gá méjèèjì ẹ̀yin ní fà kalẹ̀. àwa àti ta ni ẹ̀yin àti ọ̀gá mi. àtẹlẹ. ṣé ẹ rí àwọn ọ̀gá tẹ̀ ń wò yìí àwọn gangan ni aṣojú ìdìbò náà wọ́n wá ní gbólóhùn kan àbí méjì tí wọ́n fẹ́ bá wa sọ. ṣe wá rí n tó wà ń bẹ̀ ni pé lẹ́yìn ìdìbò a
a ò ní fẹ́ kí ìjà wáyé rárá. Bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá gbégbá orókè kò gbọ́dọ̀ fi ọwọ́ ọlá gbá ẹnìkejì lójú. Ní tó wà ń bẹ gangan nìyẹn. Ní kókó ẹ wá rí lára nǹkan tí a máa fi yan chairman ní sọ yìí gangan ni pé bí customer bá ṣe ń wá sọ́dọ̀ ẹ̀ nínà sí ni. Kí ni tẹ́ sọ ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ ṣé customer lẹ́yìn ìdìbò ni. Ṣẹ́rí ara criteria yẹn nìyẹn o. Káyé criteria kò bàjẹ́ káyé criteria kò mọ̀ ní nǹkan ṣe ọmọ ìlú wo ni criteria ṣé criteria lọ́kàn mi fẹ́ jẹ ni ṣé criteria ni ó dìbò fún wa ni ṣé ti rí bẹ́ẹ̀ sí mọ́ bàǹkà jẹ́nu o ẹ dẹ́nu ẹ tún lẹ́ gbé sẹ́ǹgì dé sẹ́ǹgì òfowó lélẹ́yìí ẹ tún bàǹkà jẹ́nu látòrí lẹ́tì rẹ̀ sí dànkanrú ẹ dàrú látòrí ẹ tún dàdé sálẹ̀ kí ni ṣé bá ṣe nǹkan nu ẹ kò sẹ́ǹgì òfò ẹ bàjẹ́ àwa máa ń dìbò bí ni èèyàn ọmọnìyàn náà fi ń ṣe kì í ṣe criteria. ẹ jọ̀ọ́ ẹ dákun kí ni criteria tẹ́ ẹ rí tẹ́ ẹ fi ní èmi àti ẹ̀ ni ó yẹ kó a jọ ṣe competition bò kí lẹ fi Adébọ̀wálé tọ́wà ní zone 2 sí kí ni Àlàní tọ́wà ní zone 5 Kàsálí kọ́ máa níbo lẹ fi sí tó fi jẹ́ pé kọ́ ọ lọ́lọ́ lẹ ní kémi ẹ̀ kájọ máa ṣe competition bò ẹ̀yin mọ̀ tẹ́ ẹ rí ní ìpàdé zone tẹ́ lọ o. Tó wà ń bẹ ni pé iṣẹ́ ráwọn Adébọ̀wálé Adésọjí tẹ̀ ń sọ yẹn nígbà tó bá kan zónù tiwọn á dọ̀dọ̀ wọn zónù ọ̀dọ̀ ti yín nínú workshop ọ̀dọ̀ yín gangan ló kàn. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ everybody mo dúpẹ́ lọ́wọ́ onílé mo tún dúpẹ́ lọ́wọ́ àlejò mo dúpẹ́ lọ́wọ́ alára mo dúpẹ́ lọ́wọ́ ajérò. nǹkan kan ni mo fẹ́ sọ ṣé lè gbà mí níláàyè láti sọ̀rọ̀ kankan. wíńdò wí nǹkan tí mo kàn fẹ́ sọ ní pé ká bá mi sọ fún ènìyàn tó bá ṣòtè kó má ṣòtè mọ́ o òtè èèyàn tó bá ṣòtè ó má rí òtè ni o. ṣé owó ẹ̀tọ́ náà pẹ̀lú òtè kò gbédè ògbékè tí ọ̀ ń sọ ṣé èmi lọ náà ká sí àwọn wo náà ń sọ̀tẹ̀ ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ òmùgọ̀ tó ń sọ jáde lẹ́nu asòtè ṣé èmi lọ náà ká sí pásòtè irú eléyìí ò lè bá mi complete irú rándanrandan ọ̀rọ̀ wo nìyẹn bẹ́ẹ̀ bá fẹ́ yàn gidi èmi eléyìí lájọ máa bí ẹ bá ṣe èyí tẹ́ ẹ jókòó èmi ò lè bá jókòó irú àwọn eléyìí àpọ̀dà ló yẹ kí n pè wọ́n. mú dáná ẹ jọ láti gbogbo community títí tó fi dé Nnewi lọ́dọ̀ wa lọ gbogbo èèyàn tó wà ní community ló mọ̀ pé I am a certified automobile mechanic. mo yàtọ̀ sáwọn tó máa ń pò ọ̀dà èmi ò pò ọ̀dà rí láyé mi. wàá sí rí ọ̀gá mi. ó ṣe ọmọ yìí yóò dà fún ẹ ìwọ tó bá mọ̀ pé ó ń pò ọ̀dà tí o bá na ìka ẹ sí mi. ìwọ tó bá mọ̀ pé ó ń pò ọ̀dà ni kó ló máa pò ọ̀dà ẹran kó pò ọ̀dà. ta lẹ́ran. ìwọ lẹ́rọ. èmi lẹ́ran. èmi ni mo pè é lẹ́rọ kí ló ṣe máa rí ṣe. pé amukun mẹ́kọ̀ lélẹ́yìí. ọ̀fẹ́ dá sí ni. industry yóò sì mú fọ̀gá mi lẹ́ran. ọ̀jẹ̀ 20 million. ó dé ọmọ bẹ́ẹ̀. ó máa lù ẹ́. olùdó máa lù ẹ́. kí ló sọ kó ṣẹlẹ̀ gangan ẹ go straight to the point. yóò dáa fún ọ ojú òní tí ọ nǹkan rí òní bàjẹ́ ṣé bí wọ́n lójú kú. èmi náà rí mi ò jù báyìí lọ Ọlọ́run ló sọ mí Ojukwu The Mecho. wọ́n ròyìn ẹ mo sì bá ọ bẹ́ẹ̀ mo rí i pé ọmọlúàbí ni ọ ọmọ tó ṣe é wò tó ṣe é rí ni ọ wọ́n kò sí tí wọ́n sọ ń pa ẹ tán nípa àtiṣẹ́ gan wọ́n lọ ọmọọṣẹ́ débi téèyàn mọṣẹ́ dé tí ẹ ò sì ní bàjẹ́ àbọ̀ ọ̀gbọ́ bí sórí ọmọ tó ń wò yìí kàn mí yìí èmi ni mo bí i sọ̀rọ̀ mi ti yọ sọ wá rí láti kékeré rẹ̀ tó ti dáyé láti mọrú ọmọ tí ó jẹ́ mo wá ń rò nígbà náà pé ẹnjìníà ni mo fẹ́ kọ́ ọmọ yìí ó ṣe torí bàbá gbé rédíò kalẹ̀ báyìí tí rédíò tó bá mí pẹ́kẹ́ tọmọ mi bá tọ́ ọ̀bọ̀ tó bá fi wáyà rẹ̀ kàrà báyìí rédíò sọ̀rọ̀ padà ọmọ tó ń wò yìí ó ní ọpọlọ látọ̀run ló ti mọ́ ọpọlọ wá kò sí ní tẹ́ ẹ ṣe lójú ẹ̀ báyìí kò ní í ṣe lẹ́ẹ̀mejì tí èèmọ̀ ti ń ṣe mo wá rò pé ẹ ń bá fẹ́ kọ́ mọ̀ wọ́n dẹ̀ ẹnjìníà mẹkáníìkì ló yẹ kó ṣe àwa fà fún ọkùnrin kan níbẹ̀ tí wọ́n ń pè ní Dáúdà ọmọ mi wà ń bẹ̀ kò wá ní láárí kankan kò mọ kankan bẹ̀ ẹ wo ẹ máa pera yín jọ ẹ̀yin mẹkáníìkì kẹ́ ẹ máa bára yín sọ̀rọ̀ ọ̀gá tí ọba mọ̀ sí ẹ jẹ́ ẹ máa náwó rẹ̀ ókè o eléyìí ọmọ iṣẹ́ kankan o. ok baba mo ti understand àwọn nǹkan kan tẹ́ ń try láti sọ but exactly kí lẹ fẹ́ kí n ṣe fún ọmọ tó kúrò. ọ̀rọ̀ lọ́sẹ̀sẹ̀ sọ́hun yóò dáa fún wọn náà ọ̀rọ̀ rí ọ̀dà yọ nǹkan rí ò ní bàjẹ́ n tí mo fẹ́ kọ́ ọmọ yìí ó ṣe ni pé ọ̀dọ̀ rẹ mo ti fẹ́ kọ́ ọmọ kọ́ṣẹ́. tó fi àpá. máa gbọ́ gbogbo ayé ní sọ̀rọ̀ rẹ pé Ojukwu ọmọ iṣẹ́ ọmọ ṣẹ́ ó ṣe gbogbo ẹ̀ èyí ò ti tó mi. ọmọ fẹ́ kí ọmọ yìí ọmọ bọ̀ wá sọ́dọ̀ rẹ kọ́ wá mú mi ọgbọ́n lọ́dọ̀ ẹ̀ kó náà mọṣẹ́ bí wọ́n ti ń pariwo Ojukwu mọṣẹ́ o Ojukwu mọṣẹ́ o kí wọ́n ó rí òun náà pé ẹ̀kàn mi náà mọṣẹ́ o
òun náà máa ṣe tí mo fẹ́ nu gbogbo ohun tó o bá sì fẹ́ gbà lọ mi wọ́n sàn bọ́ bá mú mi lọ́dọ̀ rẹ ọpọlọ rẹ̀ ó jì í tó ti yọ báyìí nítorí náà nǹkan máa bọ̀ níbí yìí kí n wọlé lọ. ẹ jẹ́ kó dúró má waste kúnlẹ̀ o má waste kúnlẹ̀ o mo mọ̀ nǹkan tí mo ń sọ má waste kúnlẹ̀ o bàbá achẹ́rì nǹkan tó ṣẹlẹ̀. ṣe mọ̀ pé and then shop Dauda ó wà very close to my shop kó mọ̀ wá dàbí pé mo snatch bọ̀ yìí lọ́wọ́ Dauda so mi dẹ̀ fẹ́ wàhálà fún spirit mi. Dauda èèyàn burúkú ni Dauda ó ní burúkú oògùn lọ́wọ́. bàbá dáná ó sì fọ̀rọ̀ jẹ́ ọ̀rọ̀ tó ti ń sọ̀bọ̀ látàárọ̀ ọ̀rọ̀ gidi ni nbí àwa borí ọ̀rọ̀ jáde ní kankan lọ́wọ́ apamílẹ́rìn ó ní oògùn èmi ni wọ́n pè léwé ewé gbogbo kìkì oògùn. mo dáná mo ṣìyàn jókòó tì. jókòó rẹ fọkàn rẹ balẹ̀ tí èèyàn bá wù ọ́ ní wòwó bẹ́ẹ̀ bá mọ lójú báyìí lásán ojú wọn ò ní padà. ayé dáadáa ti bàjẹ́ ṣé tí mo kó tó ṣẹlẹ̀ ni pé ṣé tí rí dáadáa is a very dangerous person because the last time tí dáadáa wá sí ọjọ́ room tó wá attack me for inside dream tó bá ṣe pé èmi náà tẹ́ ń wo mo tẹ̀ra wá láti ní ewé ó ta fà yẹn bójú ta fà báyìí píkà mo kàn mo báyìí pra mo dẹ̀ fi sí pocket. ọmọ àgbàníyàn wo sórí fún tó tún wá wíhun kékeré tún ni kò tiẹ̀ ní dọ́dọ̀ débi tó hàn ọmọ dá dúró báyìí. mo máa stop ẹ. èmi gúdúgúdú abẹ̀yìn jákàjákà ẹni tí ọmọ mi tí èèyàn bá kò mí tí ọba bá mi forí gbárí ní tó ń sọ yìí. àbí kí n ṣe nǹkan kan lójú ẹ̀kọ́ ọmọ nísìn kí n sọ dídì ẹ̀yìn ọmọ yín ni ẹ̀yin lẹ́bí eléyìí ẹ má sọ dáàdì yẹn ó wà very dangerous ẹ̀yin lẹ́bí eléyìí o. tó bá ṣe pé tó lóògùn ni fò gbàgbé lórí oògùn sọ̀rọ̀ mi ti yọ mo lè lọ bá Dáúdà gangan fúnra rẹ̀ pé ó gbọ́dọ̀ wí nǹkan kan tó bá wí níjọ́ sọ̀rọ̀ mọ́. but Sotiri because Daddy is a very very nice man and a very gentle looking man so because of that mo máa help ẹ mo kàn máa ṣe little favour fún ẹ ìyẹn tí mo lè assist in my own power so you understand nǹkan tí mo kàn máa ṣe fún ẹ ni pé so tí mo bá ti operate táwọn boys tó ti gàdájọ́ tí wọ́n wo bí mo ṣe operate mọ́tò tí mo ṣí bonnet lẹ̀ especially jeeps you know tí mo operate ó máa wá ó máa dé máa pep ó kàn máa pep ó dé máa pep from there ó máa gain something ṣé ti yẹ báyìí. ṣé n tó wí yìí o. wọ́n pé kí n mọ. nǹkan tí mo ń try láti sọ ni pé ó máa yọjú wo àwọn nǹkan tí mo ń ṣe. ọmọ ni ọ mo fẹ́rẹ̀ èyí tó wá fi kún fún ọ èyí tó fi kún fún ọ. ayé dáadáa ti bàjẹ́ mi tó wà báyìí pé mo ti mọ̀ yẹn èyí tó fi kún fún ọ. ṣé mo máa ṣe. Adàgbàgọ̀ ẹmu yóò mà ní pẹ́ tán. ẹ má pè mí pa ẹmu wọ́n gbé mi wá torí mo fi wà hàn yín. ṣé ẹ rí ẹmu tèmi gbé kalẹ̀ yìí owó iṣẹ́ tí mo ṣe ń gbà mọ́ ń lọlé lánàá mo ná fún yín bí mo ṣe ń lọlé lánàá ọkọ̀ ń kọjá lẹ́gbẹ̀ẹ́ mi mo bá rí dẹ́rẹ́bà wọn lọ́ba gbẹ́sẹ̀ báyìí ní bá ṣe pàkà kí ló dé màá wò pé kí ló lè ṣe ọkọ̀ yìí o. ọbẹ̀ bàjẹ́ ni bírèkì ẹ̀ ni bírèkì ni ó jẹ́ bírèkì ni. olóògbé nọ́mbà 1 ọ̀bọ̀n 30 gíní kọ̀ǹdẹ́sà ni. irọ́ níjọ́ bírèkì ni. kò í ṣe kọ̀ǹdẹ́sà kì í ṣe bírèkì kọ́ńtà ṣe ẹ̀ ẹ wá tiẹ̀ ní sùúrù ẹ̀ yéèké nígbà tí èso olúwa rẹ̀ nìkan lèèyàn ń tajà láàrin. ẹ wá gbà mí. ẹ fún wa ní ìjọba mórí gbà. sẹ́rí ètò àwọn àwọn ìdùn o. àwa ń bí ẹ tí ń fún wa ní tí mórí wáyé ẹ láǹpariwo. ẹ̀yin sí kí wọ́n lẹ tí ìmútẹ́ wá ya wèrè kalẹ̀ ẹ wo ẹ sáwọ ẹjẹ mi ọ sọ fún yín o sálámọ jẹ ń wí tẹnu ṣé ẹ mọ iye tẹmu yín dà. èmi gba méjì. ó wà ní bíìsì Adàgbàgọ̀. ṣé ẹ rí owó ẹmu tèmi sísan ni lónìí o sọ ti yé yín torí ìgbà tó lúwa rí ọba fẹ́ gbowó lọ́wọ́ yín bẹ́ẹ̀ máa pa kàǹtì dàrú o. ìyá nínú ọgbà sọgbà nínú ọgbà sọgbà. Bado sitin àwọn kankan máa bẹ tí máa bà mí lọ́kàn jẹ́ níbí síbí kámẹ́lẹ̀ jọ sàǹfààní fúnra wa. lákùnná tó fi gbogbo ẹ̀kẹ́ ṣe là ṣé ọtẹ mi ń gbẹmú lọ́wọ́ wọn n ò gbowó lọ́wọ́ tèmi. kò jẹ́ gbádùn lóbi máa gbà léèbú. ẹ má wàá torí pé mọ̀mọ́ bá yín ṣeré kẹ́ ẹ má wò pé olúwa rẹ̀ fẹ́ yàn lé o èmi ò fẹ́ mú tèmi yàn lé. gbogbo ọjọ́ ìyá máa wù mí ẹ̀wẹ̀ tí wẹ́wẹ́ tí wọn ọ̀rá ìmọ̀ ni. ẹ sá mọ́jà kan ti ọ̀daràn torí ń jẹta bẹ́ẹ̀ tira kọ̀ọ̀kanú bẹ́ẹ̀ fi sá lọ́nù ọgbà tẹ́ ẹ lọ lé olúwa rí ọmọ. àti sẹ́límọ́ ètè mi sámọ̀ ni pé àti sẹ́límọ́ ẹ gbogbo yín. ẹ mọ́jà kan ti ọ̀daràn.
ọyẹ jẹ́ fún inú orin kan ẹ sọ pé mo lù sí lọ bando ọ̀rẹ́ mi ló kọ bando wa èmi ni bando. àwọn ni wọn mọ èmi tí mo bando ní ìsìn. ẹ̀yin ọmọ wóbè ẹ̀yin ọmọ wóbè ẹ̀yin ọmọ wóbè mo gbọ́ information wóbè ẹ̀yin ọmọ wóbè ẹ̀yin ọmọ wóbè. wo. ọ̀yà ẹ tún jẹ fún yín ni ọ̀yà sakiti bọ̀bọ̀ ọ̀yà sakiti bọ̀bọ̀ ọ̀yà sakiti bọ̀bọ̀. oye kí wọn lọ jáde owó bè àwòsàn mọ èwo ń wó bè ẹ tó ń ṣákìtì ẹ jáwọ́ ọkọrin fún yín. testing microphone testing. ọmọ pé ṣìtì lolórin àgbọ̀gbárí mú o olórin àgbọ̀gbárí mú àdàgbàmọ́gọ̀ náà ń gbé kísà dundun yàlù lọ́wọ́ babalọ́lá pòfẹ́sọ̀ wo olórin àgbọ̀gbárí mú àyànfúnlé márùn fún ọmọ tìyá mi yò ó. ẹ̀dùn ọ̀nà ṣé ẹmu náà lẹ wá mu tó bẹ̀ táyé yín wá bàjẹ́ ẹmbásí bírú yín nìsín yóò pọ̀ ń bímọ o. orin lè sórí rèé orin sì ń pa wá lẹ́kùn sórí ìsì tún ń pa wá lẹ́kùn. ọ̀dà àbáwọn mo ṣe báyìí yìí ọ̀dà ẹ̀yin fi wọ́ọ̀ṣọ́ọ̀bù sílẹ̀ ẹ wá jókòó sílé ẹlẹ́mu bí ẹ̀ ń kọrin ẹ̀ ń mutí. ọ̀gá olóhùn ló pè mí wá o. ẹ múra yín wá fún ìyàjẹ́ ni. àmẹ́mu látàárọ̀. ọ̀dà àbáwọn jẹ́jẹ́ díẹ̀. ọ̀gá. bá mi mú ti bí ẹ̀yẹ wá. kí ni. kí ló náà sà. àrífi kọ́gbọ́n ni. mo yẹ wo ikú o. ọ̀gá ẹ̀dá àgbọ̀gbẹ́ àwọn olórí ibú ṣe lójú ẹ̀ ayé yóò ta ni mo bá ọ̀gá. ikú náà ni bẹ́ẹ̀ kú bí náà lẹ́ kú. ẹ jẹ́ mú nọ́mbà kíákíá. mo mú nọ́mbà 100 nọ́mbà 300. ẹ tó bá kú ọ lọ kú fẹ́lẹ́ dẹ̀ ni ọ̀sàfẹ́sàn àbá ẹ jọ ń tán gba fọ́ọ̀mù yìí ni ẹ nà pa o àwọn gba fọ́ọ̀mù lọ́wọ́ yìí. ẹgbẹ́ yóò bọ̀ tìbí tìran ọlẹ́ tí ń bọ̀ wọn bá nígbà wọn kọ̀ọ̀sẹ́ lábí èèyàn èyí ó ṣàánà mẹ́nu náà yà. ẹ ṣe ẹ bẹ́ẹ̀ mi kà kọ́kọ́ mi ń fi ọ̀tọ̀ ni. ṣé wọ́n sá lọ ni. ẹ dá máa yín. ọ̀gá. wọ́n bí wọ́n bí wọ́n náà lọ fẹ́ sá lọ. ẹ ti sá lọ ẹ má wulẹ̀ wá wọ́ṣọ́ọ̀bù máa wò. ẹ má wọ wọ́ṣọ́ọ̀bù ẹ má sá lọ bá mi o. dúkùn yín ni ọ̀gá ẹ wò. Ìjẹ díẹ̀. Àdìtìlé. Kíákíá ni. Àdìtìlé. Mọ̀kànlá jẹ́ díẹ̀ bẹ́ẹ̀ náà ni. Orí ẹlẹ́kẹ̀ẹ́fà mo ti dó. Torí ẹlẹ́kẹ̀ẹ́jẹ́ o, wọ́n fẹ́ ní àwọn ewu kọ̀ọ̀kan lórí. Ẹ bá sun mẹ́fà. Abẹ́ ìrọ̀ lọ́hùn. Sẹ́rí kí n sọ pé bẹ́ẹ̀ mi pa mí tààrà o. Àwọn díẹ̀ tí mo fẹ́ jẹ́ bẹ́ẹ̀ náà lọ́fà. Ṣé ìbá ti wá dúró ẹlẹ́kẹ̀ẹ́jẹ́ o? Tábìlì ti ìkeje ò ní ewu ni ìbàjẹ́ tún jẹ díẹ̀ mẹ́. O ti dà ń jẹ díẹ̀. A tún mọ pàdé bó bá rí bákan náà yá. Ẹ wò ẹ dákun. Àdìtìlé ẹ dákun. Àbáyé máa ti irú tòní ìrìn àbá tún ṣẹlẹ̀ ìjọ mi ẹ dákun. Ẹ máa pè mí o. Ṣètì gan ẹ ṣeun. Àwọn èèyàn kan mọ yìí mi ní wọ́sọ̀ọ̀fù àìní o. Ó wáyé kán bá mọ yìí mi wọ́sọ̀ọ̀fù àìní o. Àkìtàn ò ní máa kún. A ní ẹ mọ̀ lọ, ẹ mọ̀ lọ. Ẹ ṣeun. Ẹ mọ̀ lọ. Gudugbẹ bí ọbọ ọpọlọ, ẹ mọ̀ lọ. Èèyàn tó jẹ́ bàásù mẹ́fà tó lórí méje lòún ti fẹ́ dúró ó ti padà yé mi. Ìgbọ́ ìyàlọ́ náà sí yàrá ẹ̀. Mo yà sakiti bọ̀bọ̀. Sakiti bọ̀bọ̀ bọ̀. Ní ọmọ wóbè wóbè ní ọmọ wóbè wóbè ní ọmọ wóbè. Ajẹ díẹ̀ wá. Bàdó. Sọ nǹkan nù ni. Sọ nǹkan nù wọn kan kọjá. Ilé tó wá wọnlẹ̀ tó ń wọnlẹ̀ lọ tó ń wọnlẹ̀ bọ̀. Ṣé bó ti wọnlẹ̀ ni? O ti wọnlẹ̀. O ti lọ tó ẹ̀mẹ́wàá. Súnmọ́ bí. Ẹ̀mẹ́wàá. Ṣé bí ń pọ̀ ni? Ebi ò pa mí. Mo yà jókòó. Ebi ò pọ̀. Kí n jókòó. Ṣùgbọ́n ó jẹ díẹ̀. Sọ ó jẹ díẹ̀. Ọkàn máa fàyà lẹ́nu jà sí. Bàdó. Èyàn ti bàdó. Bàdó. Òfin wa o, wọn ra mọ́ bu òkèlè o, tó sì gbọ́ pé ya.
kò sẹ́ran o kò sẹ́ran o. mo mọ̀ sí yọnu pẹ̀ràn díẹ̀ náà ní jẹ ibi ọ̀pá mi tààrà. ǹjẹ́ díẹ̀ ẹ̀bà mi ò wéèsì. ẹ dákun àǹtí ṣé ó ti jóúnjẹ kan tẹ́lẹ̀ ni. rárá ẹ̀bà tí mo kàn jẹ kù ni wọ́n gbé náà fi sọ̀rùn àgìjà. o gbọ́. kí ló ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí ṣé bóre ni mo ṣe yín nígbà tí mò ń kọjá lọ fúnra ẹ ló pè mí pé kí n wá jẹun àwọn náà sì pè mí wọ́n ní wọ́n á jẹ̀bà èmi ìfẹ́ lọ́ta ni o ni mo ti ní kí n jẹ díẹ̀ mbẹ́ díẹ̀ náà mo sì jẹ o. díẹ̀ ló jẹ tó ti bù tó márùn. díẹ̀ náà mo sì kú bù. inú ibò òkèlè bí ẹni gbọ́jọ́ kú. ẹ dákun bàdá tàfà báńdò. ẹ já sí pò ayé yóò ní bàjẹ́ lódìdí. àmì wọn ní kẹ́yìn náà kò kú. mo dà àmì. ẹ dákun ibo lọ̀gá wà. wọ́n wà ní companies wọn bẹ̀rẹ̀. kọ́ńfínì mélòó lẹ ní. company wa. abẹ́ẹ̀ rí iná ṣẹlẹ̀ adájọ́. tó yà wò rí tó yà wò rí mo lè bú. wá báyà kí n kúkú yọwọ́ mbẹ̀ fún. ọ̀dà ẹ̀yọ́wó láwo bẹ́ẹ̀ bá kékeré fi ṣe yàn ìní bínú. sọ̀wọ́ wí ń jẹ̀bi wo orí ìrì ọ̀wá fìgbà kan pé mọ́. sọ́mọ̀ pé ń jó ní oògùn eku lọ jẹ tó ń pọ̀ tó ń pòfò ló àbí sórí lélẹ́yìí oògùn fíkofíko ìlọ jẹ olóúnjẹ ń jẹun ó ní ọwọ́ jẹun ọlọ́ọ̀jẹ díẹ̀ ó tó ní sọ̀hún ọyọwọ́ láwo fún ọ ó tó ní ọyọwọ́. ṣé wọn àbínú ni pé ọyọwọ́ ni. tiẹ̀ ta sórí gọ́tọ̀ bàjẹ́ oògùn eku gbẹndugbẹndu ló tóbi banku ló tóbi. kí mo fẹ́ wá dédìí oògùn eku. ó ní ẹ yìí. sẹ́yìn lẹ́yìn fún mi jẹ́ tó. ibi wọ́n ti tọ̀ tí ó ti fún olóògùn eku. ayé tó ní nǹkan. banku ló tóbi palaba ló tóbi fanku ló tóbi bò bí kò ní o lè. tọ́mẹ̀rẹ̀ ni. 14 lẹ́yìn jù lẹ́yìn o 14 lọ́wọ́ lẹ́yìn o so ti gbà bóyá kẹ́ẹ̀gì orin sẹ́sọ̀nù lọ́bọ́ sábẹ́ ọkàn ẹranko ẹnu ẹ̀ bọ̀kú lẹ́dàá dìde dẹ́kun bèbí jọ mọ́bìnú jèrè dìde bọ́ sọ̀hún n yẹ fi alẹ́ àlejò tí mo ní ni o mọ̀ ń bọ̀ àbá ọ ẹranko náà mọ̀ o bèbí. mò ń dáná lọ́nù ilé ní ilé bá rán ni sí pé ẹ fẹ́ rí mi sí òsì. mo ti ní kọ́ ọmọ sọ látàárọ̀ àbẹ́bí ọ ṣẹ̀ṣẹ̀ sẹ́rùn ẹ̀yìn ni àbẹ́bí. kí lẹ fẹ́ rí mi fún gan. wo ọ̀rọ̀ gidi mo fẹ́ bọ́ sọ o ọmọ kọ́ ọlọ́lọ̀ tí ń bẹ́ńbẹ́ń tí ń pè rẹ̀ lójúkú àbí kí ni à ń pè mò ń rí ọlọ́dọ̀ rẹ̀ yìí fẹ́ kọ́ ọmọ bọ́mọ ń ṣeré kankan mọ́ tó ti yẹ ọ mo ṣe fẹ́ràn ẹ̀ tó mo fẹ́ kó o súnmọ́ mi dáadáa kí n tọ́jú ẹ̀ wá sí pọ̀ fẹ́ pé à ń lọ òde ijó ní kankan àwa náà kẹ̀rẹ́ ń bi tàríyà. mi náà gbá bísíkò àwa mi mọ bá wí àwa gbá bísíkò ní kájọ mọ gbá bísíkò. ẹ dákun ẹgbẹ́ wọ́kọ̀ lára mi ò jẹ. kí ló dé. àwítán náà gbá bísíkò wọn ṣe ní mọ̀ bá yín wí pẹ̀lú orin tẹ̀ ń kọ lẹ́nu tẹ́ ẹ sáàrà sẹ́kẹ̀tẹ́ lọ ẹ̀kọ́ la ẹ dákun ẹ̀ mọ̀ pé obìnrin tó bá fi kékeré fẹ́ arúgbó ni yóò tètè dópó. mo mọ̀ lówó tí wọ́n nà fún ọ tí ń náwó fún ọ tó gbádùn ara rẹ. ẹ dákun ṣé ń tẹ́ fẹ́ sọ fún mi nù. n tí mo fẹ́ sọ fún ọ ní ìfẹ́ kọ́ bá èyí olórí burúkú tí a ń pè lójúkú àbí nǹkan ìfẹ́ rí ọ lọ́dọ̀ rẹ̀ mọ́ máa lọ ọbẹ̀ mọ́ só ti yé ọ àwa tá a tọ́jú ẹ rèé sọ gbọ́. ẹ gbọ́wọ́ kò láoúnjẹ àwítẹ̀ ìfọwọ́jolúwẹ̀ lábì bẹ́ẹ̀ bá ní nǹkan tẹ́ sọ. wá owó wa àwa tá a tọ́jú ẹ rèé kí ni sọmọ ẹ ti kó sí lórí òun ranù ọmọ lẹ̀kílẹ̀ lọ fẹ́ bá lọ yóò yẹ ọkọ yé wọn lọ́la iná ilé lọmọ ẹranko ọ̀yà kan yìí. Terminus. It is a bite blood. Chibuzo, if you are ready, you have to be very sure of what you are saying. This is terminus, not terminum. Yes. You are ready again. Baba Chibuzo. Baba Chibuzo. Ogun ti dé. Ogun ti dé, ogun ti pọ̀jù. Èèyàn kan ti jí mi lẹ́ran jẹ. Àárọ̀ mo sí ẹran. Ṣé o kàn sí mi owó iyebíye kí ni mo ta kí ni mo ra? Mo dẹ̀ ṣe kí ni wá jẹun lálẹ́ kí n wọlé sùn mi fẹ́ràn ní pọ́ọ̀tì mi mo tó dà. Ṣọ́dà bẹ́ẹ̀, ogun máa ṣẹlẹ̀. OPC ni máa pè lórí ọ̀rọ̀ yìí. OPC ni máa pè mi ò ní gbà. Mi ò ní gbà o. Mọ́mí kí ló dé tà ń pa ẹ̀? Bam! Sotiri láìfẹ́ ló dé.
sotiri ọmọ tó bí fún ara ẹ ló wá ń bèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó ń pariwo kí ló dé tó fẹ́ parẹ́ ẹ̀kọ́ náà kí ló ṣẹlẹ̀ gangan. Hey, Chibuzo, don't let me get angry with you. Don't let me get angry with you. Don't put your mouth in what you don't know anything about. Shut up your mouth, eh? Hey, Baba Chibuzo, ẹ tó torí ọ̀pọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ nípa ìgbọ́kọ̀ tí mo sọ. Mo ní mo ṣe bẹ̀ láàárọ̀ yìí. Mo ní mo kẹ́rọ sínú pọ́ọ̀tù èèyàn kan ní kó mi lẹ́nu jẹ. Adé bá mi sọ fún àbúrò yẹn tó lé bá mi sọ fún níbi tó ti gbọ́. Kó má kẹ́rọ mi jábọ́. Ibo lẹ lọ. Baba Chibuzo, ṣé nǹkan tẹ máa ṣe nìyẹn? Ẹ wọlé lọ àbí ò ní gbà. Kéèyàn máa kó mi lẹ́nu jẹ. Mo bí omi nígbà mo bá ní ọkọ ẹ lọ ní òṣèlékéré. Kí ló dé? Mo máa wọ́ ṣàpọ̀lọ́ ní máa pèsè ní ọ̀rọ̀ yìí. Ṣàpọ̀lọ́ ní máa àyà fún kí n ti kó má fi wọ ètò sí mi lẹ́nu jẹ tó ní mi ò rẹ̀ níwọ̀. Ẹyẹ wúlé tó ń fẹ́ràn jẹ kó sọ̀rọ̀ ẹ̀ fún mi kó jọ torí ọdún ọ̀hún. Kí ló dé? Ẹ máa wo aládùn ọ̀rọ̀ tó ń sẹ̀sùn bọ́ọ̀lù. Kéèyàn kọ́ dẹ̀ wọ ọdún bọ́ọ̀sì kó dẹ̀ kí mi jẹ. Ayé ni wọ́n máa bàjẹ́ ni o. Mi ò yá gbà. Kí ló dé tẹ̀ ń pariwo? Kí ló dé tẹ̀mí fi pariwo? Èmi kí ni mo ṣe ṣe drama fún? Kí ni mo ṣàpọ̀lẹ́ òṣì fújọ́ torí ọ̀dọ́? Sọ ní pé mi ò wojú ẹ̀ rí nínú ilé yìí. Wọ́n bẹ wojú ẹ̀ for the first time. Jọ́ ọ̀fọ̀kọ̀ pọ̀tì mi mọ́. Wọ́n ní kí ló dé tó ń pariwo? Torí ẹ̀rọ ọyọ́ mélòó ló wà ní ọbẹ̀ tó torí ẹ̀ pariwo? Ṣọmọ ìlú tó ń pariwo lé lórí. Èyí ń ṣe wọn márùn-ún sínú bọ́ọ̀sì tó pé wọn mẹ́fà ni mo kà sí ọ̀lẹ́. Márùn-ún ló wà bẹ́ẹ̀. Ẹnu mẹ́fà ni mo ní òpè. Ó dé ní ẹ̀sìn. Ó dé ní mẹkáníìkì ni wọ́n orí ọ̀dà ìbúdá ti kó wèrè mérò òsìlẹ̀ ń ṣe àdéhùn àbáyé ṣe ọlọ́ọ̀dẹ́ èdèrè. ìyá ẹlẹ́mu ẹ máa ń lẹ̀. ìyá ẹlẹ́mu lẹ́mu ojú yìí mọ̀ dán lónìí yàtọ̀. ojú mi ọ̀gọ́dọ̀ má dán òde mo gbàdé sọ̀ láàárọ̀ yìí. ọ̀gá irun ojú kan ló fi ti mú sùn. ẹ lẹ àwọn ọ̀gá ló rán mi sí wọn ní kẹ́ fún wa ní ẹmu. àmọ́ kùndí lásán ni ó ti délẹ̀ o kọ̀ǹkọ̀ ètí ìṣetán. kọ̀ǹkọ̀ bò wọ́n sì yọ ọdún kọ̀ǹkọ̀ ẹmu là ń fẹ́ jàre. ike mélòó wà lẹ fẹ́ o. ike bò sáfẹ́ sọ́dún ni kérésì jìnnà nígbà kérésì làwọn gba ike tí wọ́n pọ̀ ẹyọ kan náà ni àtòkèdélẹ̀ láti ti mú. àrùgá wọ̀ gan ló ní ẹgbẹ́ mu wá. ọkọ náà lọ ọ̀gá mi o ọkọ náà lọ ọ̀gá mi. ẹ sì ní jèrè tọ́lá jẹrẹ kè jèrè kó lórí ibú nìyí ni ẹ jí làárọ̀ kùtùkùtù ẹ borí ibú bọ̀ wá bá mi ẹlẹ́fẹ́ gbẹ mu ṣé ẹ mọ̀ kó lórí burúkú ni gbogbo yín àtọ̀gá yín wò ó jẹ́ ń sọ fún ọ padà lọ́sọ́dọ̀ ọ̀gá yín olórí ibú tó ṣe là lẹ́nu bí ìdí ẹ̀ fọ́hùn lọ sọ fún kó yẹ kẹ́ ẹ kú ni òkè wọ́n fẹ́ẹ́ bí kẹ́ wá lọ tó yàn bí ojú kú sí yàn lọ́dọ̀ nìkan lálárúbà kékeré yàn. ẹ̀yin sẹ́pẹ̀ fún ọ̀gá wa ọ̀gá ọ̀sẹ̀ kẹ́ ẹ mọ̀ sẹ́pẹ̀ fún wọn ò ní láárí ẹ tó máa ń sẹ́pẹ̀ fún wọn ẹ bẹ́ẹ̀ bá kúkú wa jẹ́ láyé jẹ́ ni. sọ́ọ́rí gbogbo yín pátápátá kọ lórí ibú mọ́kànlá tí ò fẹ́ pín mẹ́ta ni. kí ló dé. ilé ẹsẹ̀ pẹ̀ kankan fún yín bẹ́ẹ̀ bá wà tó lórí ibú mọ́kànlá tí ò fẹ́ pín mẹ́ta láàárọ̀ kùtù ilé ẹsẹ̀ wọ́n á gbórí ibú bọ̀ á níbi ọ̀làdà tí ó tẹ̀ lọ́dà. ẹ dúró kí ló tó fi kẹ́ àbí àyè. kí lè sẹ́yìn kan kí lè gbé kí lè ń tà gan. ẹ mú òsì ẹ mú onídìí ẹ mú onídìí tẹ̀ ń tà ẹ mú onídìí.
Èwo ni pìrìsẹ́ńtà? Ojukwu. Ìwọ ta ni? Kànmí. Kànmí, kí ló fẹ́? Ọ̀gá, mo mọ̀ ní ìbéèrè kan tí mo fẹ́ bí yín. Ẹ̀bẹ̀ lọ́kọ. Mo fẹ́ bí yín ní ìbéèrè kan. Kí ló ń jẹ́ ẹ̀bẹ̀ lọ́kọ? Question. Oh, you're trying to say that you want to ask me a question. Go ahead and talk now. Ko Jim lójú oorun ó bẹ̀ sọ̀rọ̀ sí sọ ẹ̀bẹ̀ lọ́kọ. Kí ló ń jẹ́ ẹ̀bẹ̀ lọ́kọ? Ẹ má bínú ọ̀gá. Ọ̀gá Dáúdà wọ́n sọ pé kí n lọ tú carburetor. Ìsìn mo ti ń jẹ́ carburetor. Táì! Tú fi àgbà. Ó mọ̀ kó tó ń jẹ́ carburetor. Carburetor. Àbúrò ẹ̀ bàjẹ́ ni. Tí ma fọwọ́ ẹ̀yìn tí mo fi bàtán dẹ̀ ẹ̀ báyìí. Kí ló ń jẹ́ carburetor? It's carburetor. Carburetor. Simple. Dúró. Ó mọ̀ kó tó ń jẹ́ ọdún mélòó ló ti lò lọ́dọ̀ Dáúdà? Ọdún mẹ́rin. Ó dẹ̀ mọ̀ kó tó ń jẹ́ carburetor. Orí Dáúdà ti burú o. Okay, fine. Ẹ lọ bá Adagbago sọ pé kó sùn kó tó ń jẹ́ carburetor fún ẹ. Adagbago wọn ò mọ̀ mi ti bí wọn. Adagbago tó tẹ̀lé mi kò mọ̀ kó tó ń jẹ́ carburetor. Má lè lọ. Very simple. Ó mọ̀ kó tó máa ṣe lọ dúró dèmí níbẹ̀ náà kó ṣí bọ́nẹ̀tì yẹn sókè. Máa wá ṣó ẹ̀ ń bì tí carburetor wà. Bẹ̀lẹ́ ṣó gbọ́. Wọ́n ló mọ̀rọ̀ àwọn ọ̀gá táwọn bọ́ọ̀sì máa ń ní. Abàdé máa máa sọ fún Dáúdà kò ní gbọ́rọ̀. Ó mọ̀ máa ṣe. Ọ̀gá Ojukwu. Tìlẹ̀ wá. Chai! Tomato juice. Ọmọlẹ̀ chanwa. Ó mọ̀ pé sometimes tí mo bá rí ẹ like this, ó máa ń bright like a morning star. Ó máa shine. Ọ̀gá Ojukwu, ṣé rí tomato ti jọ́ọ̀sì àbí ti bìnrin tẹ́ ń wí èmi ọ̀gbọ́. Àwọn nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé mo nífẹ̀ẹ́ yín. Me, you, Luffy, together. Kájọ mọ́ collaboration papọ̀. Tomato juice. Telewa, there is something I need to understand. Some of you are a very pretty girl. You are very fine. But the problem is that I'm a married man. Coachum, could if I ba, come on, for your meji. We motiva, people that working for your meji. But except to better pay your mom misbehave, our little. But for the meantime, your woman could misbehave. I'm a very happily man. I'm happily married. So I'm sorry. Cause you go fine. He's a very stupid person to marry her to you are beautiful. Àwọn èèyàn mọ̀ ń sọ wọ́n ní mo rẹwà. Very beautiful. Wọ́n ní mo fine. Very beautiful. Torí ẹ̀ náà mo fi ní wá gbé ntọ́ lọ́n fi jíǹkì mi kí n wá gbé kò yìí kẹ́ ẹ wò mí ṣe láàánú. Tilewa, kí ló ń bounce? Hindi mu ni. Look at this guy. I am married. Me the late cheat on my wife. Mo ti married but ó mọ̀ kó tó máa ṣe. Ìwọ lọ gbọ́ oúnjẹ wa náà. Ó mọ̀ oúnjẹ tó máa ń gbé wá yẹn. Lọ try kó ṣe díẹ̀ bóyá má change mind mi. Ṣó get? Ṣé tòótọ́? Àmú lè change mind mi. Kọ́dà ń tẹ́ bá lè jẹ́ ní ìbáyíndé wa. Tilewa. Ẹ bó wà ní nǹkan tá a wá sọ àbí bó wà ní báyìí? Tilewa, stop! What is your problem, sef? Èèyàn máa bá ẹ sọ̀rọ̀ like mo mú àárín ẹ tó máa ṣe ń wá fún wa lóúnjẹ níbí mo mọ̀ pé you are a very responsible girl. So má misbehave kò dáa. Ìyá lọ gbóúnjẹ wá kí n. Ẹni mọ̀ lọ. Mi ò ní pé kó lọ sílé kó bá mi prepare something. I am very hungry. Ẹ dákun ẹ bá ń dàrú bó bá rí bákan náà. Má try. What is girl? I am married. Mo ti marry. Ṣé lórí burúkú ẹ̀ kẹta àwọn ò tí ì dé yìí inú yín ń bí mi só ti yé yín torí bẹ́ẹ̀ ni ò jẹun wẹ̀wù sẹ́yìn ṣetán àti bá yín ṣiṣẹ́ ń bì lónìí mo fẹ́ rí i pé gbogbo yín ẹ kú òun ọgbà yìí fún mi. Bẹ́ẹ̀ ni ìkẹta níbẹ̀ ọ̀yá má bọ̀ ọ̀yá jókòó lẹ́m̀bẹ̀ wò ọ̀rọ̀ wa tó sọ báyìí orí yín orí kóòsà ni. eléyìí lórí kóòsà. olórí mọ̀jáde ń bẹ láàrin yín. òun lórí mọ̀jáde ẹ̀. mi ò mọ orí tí ìjẹkọjá ò yá tó yẹ pé ẹ mọ ilé kọ́sọ́mà sẹ́yìn ni kí ló dé gan pàápàá ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń gbọmọ sẹ́ni ìṣe ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ wà lọ́dọ̀ mi gbà náà gbogbo nǹkan ọ̀dà mọ́ gbogbo ẹ̀ ń bàjẹ́ ń burú sí ni yóò dá lónìí yóò dá lọ́la
àwítà ìwí ìkànnù yín lọ sọ fún àwọn òbí rẹ̀ pé òun fẹ́ lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ Ojukwu bẹ́yìn mẹ́ta ìta mo yọ̀ǹda yín ẹ kú òun bí ẹ lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ Ojukwu. ọ̀gá ṣe mọ̀ pé èmi mọ́kọ́ dọ̀dọ̀ yìí ìgbà mọ́kọ́ dọ̀dọ̀ yìí kì í ṣe pé nǹkan náà fi bara dáa fún wa náà àmọ́ ó sì bẹ́tà jù báyìí lọ. kí ni ìbàdàn wèrè ìdílé rí olóhùn ká mẹkáníkà ìjìnlẹ́rì mẹkáníkà ìjìnlẹ́rì studies ẹ̀ ló kó orí burúkú orí bọ̀ tẹ̀ wà lé fún wa. ara mo lo studies ní. studies òfò tó fi máa kẹjẹ náà ọ̀gá tí wọ́n fẹ́ lé wa kẹfẹ́ lé wa. ẹ jẹ́ lójútu ayé mi orí ibú tẹ̀ ń bá kí àfi ká ẹ máa jẹ́ kí inú ọ̀gá gẹ́gẹ́gì ẹ ní ronú kankan ẹ kó rí ibú kú òní ẹ. ọ̀gá ẹ já kó rí ibú dúró igi tá a dá lórí ó sì lè sèso rere. ẹ kó rí ibú kú òní ẹ já kó rí ibú dúró bí. Tilewa. ṣé tí mo kò máa ń like kí n máa sit down pẹ̀lú ẹ because of their own stories tó máa ń sọ fún mi ó máa ń tẹ̀tẹ̀rí máa bẹ̀rẹ̀. owó tún tọ̀tọ̀ rí báyìí ọ̀yá Ojukwu ọlọ́mọdé fòdè rẹ̀ ṣe é léṣe. ṣé mo pé nǹkan tó ń jẹ́ tọ̀tọ̀rí ni pé nǹkan tó bá ń dùn mọ́ yàn ná tí inú yàn dẹ̀ ń dà tó bá ń tọ̀. èmi rò bí tẹ́ ẹ bá tọ̀ láàárọ̀ ní ìtọ́júmọ́. irọ́ kò ṣe yẹ ẹ tọ̀tọ̀rí tọ̀tọ̀rí wá tọ̀tọ̀rí. ẹ pẹ̀lẹ́ àbí ń bá yín fẹ́. Yam. wọ́n ń dáhùn kí ló ṣẹlẹ̀ ọ̀gá Ojukwu. ẹ máa ṣe mí most times. Very good. ìgbà tẹ́ ẹ rí mi àti ọmọ alíjà dájú kó tètè wàá mú kọ́ọ̀pù ẹ̀yọ̀ kọ́ tẹ́ mú yẹn wá. ọmọ Alisa ṣé ọ̀nà ni wọ́n jẹ bẹ́ẹ̀. kò ṣe ọmọ Alisa ọmọ alíjà asan pété lẹ́rù ẹ̀. so direct náà ẹ máa lọ mú kọ́ọ̀pù mi wá because this one a lè máa pín kọ́ọ̀pù kan mú náà. mẹ́ta kọ́ àbọ̀ méje. kọ́ọ̀bù. Surat kí n tó fẹ́ wí ó ní kọ́ọ̀fù méjì ló yẹ mú wa pé tí ẹ rí òun àtolólùfẹ́ òun tán jọ ń ṣeré ìfẹ́ ẹ kì í sábọ́ ló ní ẹ mú wa. nǹkan tí mo ń tẹ̀ra láti sọ ṣe kẹ́kẹ́ understand very well ni pé àbọ̀ means two in my language so ẹ máa lọ mú òfu which is one òfu ẹ máa lọ mú yẹn wá ẹ máa join ẹ pẹ̀lú àbọ̀ ó máa dùn méjì. ṣé mọ́mù nǹkan kọ̀ bọ̀. ẹ told me I'm telling her. ẹ̀yin náà wọ́n wá wá. ó yẹ ẹ lọ. ṣé ẹ mọ̀ pé tí nǹkan ọ̀bà yé èèyàn. tẹ̀ ṣe bálabàlá bíi bẹ́ẹ̀lì ti ẹ̀rọ ẹ̀pàṣẹ fújà lọ ẹ̀yìn súra. so Tilewa nǹkan tí mo ń tẹ̀ra láti sọ nínú story tó sọ fún mi ni pé ó máa Tilewa stop what is your problem. Ojukwu wọn ní. Tilewa mo ti ṣàlàyé fún ẹ pé kìíní kò lè work between us. ìyá síbùtọ̀ ṣe mọ́tàn yẹn dá a léèyàn bí ẹ bá ń pé èèyàn máa ń lọ́rẹ̀ẹ́ ládùúgbò tí máa ń fi ọkàn kan fẹ́ èèyàn ọ̀kan lẹ́jẹ́ bí mo bá ra sọ fún àmọ́ yín bí mo lọ́dọ̀ ẹ̀yìn oṣù kan tó rówó ẹ pè máa kó lọ bó sowó mo yá lọ́wọ́ yín ẹ fi ní ńlá ṣùgbọ́n ṣe mọ́tàn yín nǹkan làwọn ọkùnrin ṣe rí béèyàn bá rí ọkùnrin báyìí torí kó sì mú ọkùnrin kọ́kọ́kọ́ pa kó tó péjọ. ẹ ní sùúrù ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ ò tí yé mi kí gangan ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ó ń dẹ́rù bà mí ẹ ṣàlàyé ẹ̀ gangan. mo ń bọ́rọ̀ bọ̀ ẹ lọ́nà dé níbí náà mo ń sọ fún yín ṣe rí ọ̀rọ̀ dáàdi yín mo bá wá. kí ló dé. kí ló sọkọ mi. kì í ṣe pé nǹkan ṣe wọ́n ẹ farabalẹ̀ ẹ ṣàtì ẹ̀sìn ní tún pẹ̀ wá kìmìkìrì báwọn. ẹbí mi ò fọ̀rọ̀ ọkọ mi ṣe léyìn bí mo ṣe gbọ́kọ mi ẹ bẹ́ẹ̀ ṣe ní gbogbo orí mi dàrú lọ. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ bí ìjọba tiẹ̀ ti rí yín èyí ò ti mọ̀ pé ẹ fẹ́ràn ọkọ yín ìfẹ́ ń flow láàrin yín ṣùgbọ́n ṣe rí ìjọ náà lọ inú abiyamọ ṣe mí lórí mọ́mọ́ ọ̀rọ̀ èèyàn tẹ́ ẹ jẹ́ àánú abiyamọ ṣe mí nígbà ọmọbìnrin ń ṣe mọ̀ pé sọ́ọ̀bù èmi àtọkọ yín ó dínà sí ara wọn ló bá gbé kúlà ní mọ̀ ń yọjú gbọ́n ẹlẹ́mọ̀ mi ṣe wọ́n ti lọ́gbọ́n ni ló gbé kúlà yóò torí sí mẹ́rin èmi sì ẹ̀ ṣe bí ìntànjẹ ni máa retí kẹ́yìn ó pé ara ń jẹ okun ọ̀rẹ́ nìkan kan sọ pé àwọn ọ̀rá ń jẹ ní bá ń síkú làwọn ó dàbí ẹni pé ó ṣe mi ọbẹ̀ náà kan ẹ̀fọ́ ń bẹ náà kan ó kó ọkà ó ti pọ́n ó pa ọkà sínú kan sẹ́rí bó ti sí ẹ̀fọ́ òru ẹ̀fọ́ nǹkan mi kí n ò lè dúró sọ́ọ̀bù mi mọ́ bí mo ṣe jóbóde pòkì báyìí ló mú abọ́ ṣe fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ báyìí àti síbí ló bu ẹ̀fọ́ òun pọ̀nmọ́ ẹja kíká nǹkan kan ńbẹ̀ńbẹ̀ ọkọ yín ló gbé. kí ló sọ sí kí lè ní o ṣe
mi ò gbọ́ kí lórúkọ ẹni náà kí lẹ sọ mi ò gbọ́ yín aṣọ ń fún un lọ́rùn. mo fún yín lọ́rùn. ẹ̀yẹ gáyìn. ṣé mo ti fún yín lọ́rùn. ṣé ẹ lọ́mọbìnrin. kí lórúkọ ẹni kí lórúkọ ẹni. tilẹ̀ wá. tilẹ̀ wá. kí ni àti tó ẹ má dara yín ó gbóná jù. ẹ̀wọ́ ẹ̀mí náà ní nǹkan yín ní ta. tilẹ̀ wá jí mi ní ṣùwà. irú kẹrẹ. ẹ wo ìyẹlẹ mo mọ̀ ń bọ̀. ẹ dúró dèmi ẹ má mú mi débẹ̀ ọ̀mọ́ bọ̀. ẹ wá fi dín ní ìyẹlẹ tó tó bẹ́ẹ̀ lórí kí ni máa sọ. ṣé ìṣe ìfọ̀kùnkùn ẹgbẹ́ra wọn lò tẹ́lẹ̀. níjọ́ tí ó ti ẹgbẹ́ra wọn lò tẹ́lẹ̀. yá pàtó ọkọ̀ sí ọlọ́kadà wá já wọn. àìsọyún. àìsọyún. sani tilẹ̀ wá ẹ dúró dèmi jọ. ẹgbẹ́ gan ni gan àbúrò ọ̀bọ ni ó tiẹ̀ ti jọ gẹ̀dẹ̀ ó sùn. onírànú tí ó ti jọ gẹ̀dẹ̀ sùn bí ọ̀bọ kí wọ́n ń pè ọ́ ojú ikú àbí ojú ikú ojú ikú. ta ló gbé mọ́tò wá ta ló gbé mọ́tò wá. ọ̀rí ó ń ṣèrànràn ṣé òun mi jọ mọ́tò tí wọ́n ń gbé mọ́tò wá èmi mò ń sọ̀rọ̀ tó ti yé ọ. kí la tó rí gbọ́. ẹ̀rí mẹ́wàá gbọ́ tó ti yé ọ. warning ni mo wá ṣe fún ẹ kò tí ì dìjà o warning ni mo fẹ́ fún ẹ. ṣé ọmọ mọ́gùn tí a ń pè ní mọ́fùgọ́tà. mọ́fùgọ́tà. don't climb. don't climb. mo mọ̀ don't climb. mọ́fùgọ́tà mọ́dàgọ́tà kọjá ọmọ. yes very well. that you are. sọ ọmọ mọ́jọ ọyọ. mọ́jọ ọyọ ó fẹ́ sound bí èdè ìlú mi bọ̀ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ lédè wa o. ọmọ mọ́jọ ọyọ o sì mọ mọ́fùgọ́tà o sì mọ mọ́jẹ̀wédú gbogbo ẹ̀ lọ́mọ. wo n tí mo fẹ́ sọ fún ọ ọmọ tilé wa tí mo introduce ti ń gbé oúnjẹ wá bíbá yẹn mo rí ti ń lọ láàrin ìwọ àti ẹ̀ mo dẹ̀ sọ fún ọ mo jẹ́ ọmọ pé ìyàwó mi ni so ti yé ọ lọ sọ́ra ẹ dáadáa tó o bá fẹ́ lu mọ́jọ ọyọ mò ń sọ fún ẹ o mò ń sọ fún kéèdìjà o mò ń sọ fún ẹ ní o. ẹ jọ ṣé ẹ jẹ́ kí kọ́kọ́ correct nǹkan kan very important number one kí n try láti correct impression kan ṣe get impression tí mo fẹ́ correct rẹ o everybody all over the world láti east tó fi dé north tó fi dé south títí mọ́ west táwa yìí ni wọ́n mọ̀ pé orúkọ mi kò kí ń ṣe Ojukwu pé Ojukwu lorúkọ mi so tẹ́ bá ti fẹ́ pè kẹ́ máa pè é dáadáa ẹ má máa pè mí Lójúkwu o ṣẹ́gbọ́n ẹ má pè mí Lójúkwu o. ṣé o ntọ́ ń fà kò sọmọ́kú báyìí ntọ́ ń bá mi fà sí òsọmọ́kú. very good ẹ jẹ́ ká ṣe yẹn number one bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn. now number two back to the matter direct from the matter to the matter ọ̀rọ̀ tẹ́ gbé wa ọ̀rọ̀ tìlé wa tẹ́ gbé wa ṣé mi lé wa threaten èmi láti torí tìlé wa tẹ́ kúrò ní ṣọ́ọ̀bù yín tẹ́ wá síbi tí mo ti ń relax because ìgbà tẹ́ wá mo ti fẹ́ gbowó lọ́wọ́ àwọn tó fẹ́ gbowó fún mi lójú oorun ẹ kò dé ẹ kò bẹ̀rẹ̀ sí ní pariwo Ojukwu mo tàdédé mo rò pé wọ́n fẹ́ yìn mí níbọn ni tìléwá tó jẹ́ pé ọmọ tẹ́mi ti gbé tí mo tẹ́ bá gbọ́ tìléwá bẹ́ẹ̀bì o mo ti gbé mo ti fún tìléwá lóyún ọ̀rẹ́ dẹ̀ so ẹ má dara yín láàmú o. wọ́n fún tìléwá lóyún iye mẹ́wàá ẹ̀ kò tó bẹ́ẹ̀ màá jẹ́ kó dà mọ̀ mò ń sọ fún ẹ o kò dìjà màá fi mẹ́wàá fún ẹ. ẹ̀yin má ṣe mẹ́wàá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wà ẹ́ ṣé tó bá dọ̀rọ̀ ṣẹlẹ̀ handle mi ni ẹ fọlẹ̀ ṣé tí kò tí mo sọ ordinary ṣàkàrà ni mo kàn fún yín saga ẹ wá ń ṣìfà. ojú báyìí lọ ni ọ̀ dà mí mọ̀ abẹ́ ni mọ̀ gọ́rẹ́ mò ń sọ fún ẹ sẹ́mi ló ń wò báwọn. kí lẹ fẹ́ bá mi fà. èmi ló ń wò báwọn. kábà tẹ̀ tí sọ̀rọ̀ kọ́kọ́ ẹ ti máa pọ̀fọ̀ ṣó ológun nìyí ni. gbogbo ẹ̀ ni mí o gbogbo ntọ́ bàbá wa ni o àjòjì ebó lẹ́ẹ̀dúlẹ̀ o. ok very good ṣé wàá rí fún nǹkan eléyìí tá sọ ẹ mo dẹ̀ máa tra òrùka tí mo ṣẹ̀ṣẹ̀ mú wá láti néwé lára yín right now. ọ wàá lo òkan tí ó sùn ọ lónìí. máa ka 3 tẹ́ẹ̀bà tí kúrò níbí by 3 at the count of 3 máa tra òrùka yín lára yín bẹ́ẹ̀ ṣe máa nọ rẹ. mo jókòó báyìí. ẹni tẹ́ máa kú sí lọ́rùn lẹ́ ń wá kí ni òrùka kọ́ lè lé mi kúrò ní ṣọ́ọ̀bù kẹ́lẹ̀ ìjọba. mo fẹ́ kọ́ tẹ́rẹ̀ lọ́rùn náà òrùka ń. orí ẹ̀ bù. kí lè pa yín káwọn èèyàn lè bù mí sọ. orí ẹ̀ ò pé wàá jẹ bàbá láyà. Tálẹ̀ bèrè. Yẹlẹ́mu mo bèrè sọ́nbẹ́lé. Ń bọ̀.
ló wá ṣe wọ́n tó ṣe bí ìyáwó ìjura ìgbẹ́gbọ̀n wọlé ni. tilé wa. yẹlẹ o. èmi rè o. o ní mo mọ̀ rí ọlọ́dọ̀ mi sí òsì. kò sí àmọ́ kó mọ̀ bá a tún sí ni. ọlọ́run ní jára ìdá. ọ̀rọ̀ ọ̀fẹ́ ló gbé mi dé àyìn. ọ̀rọ̀ ọ̀fẹ́ nítorí ètò ọ̀sọ̀kalẹ̀ ìfẹ́ kórìsìírísìí o ṣé láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ àbí láàrin lọ́kọ láyà àbí ibo àbí láàrin olórí ẹgbẹ́ sọ́mọ ẹgbẹ́. ẹ mọ̀ rí yẹn lẹ́mu. ẹ ṣe mọ̀ pé wọ́n mọ́ lọ́rọ̀ ọ̀fẹ́ bí àdánwò ni torí ẹ̀ mo fi wá ní wá tọ̀yìn wá pé ẹ̀yin ò lóye díẹ̀ jùlọ àwa ìlọ pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ ṣàánú mi kẹ́ ẹ tọ́ mi sọ́nà lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ pé mo nífẹ̀ẹ́ ọmọkùnrin kan ìwà mo bí ń ṣe gbé ìgbà mo fi wá ní wá fi tó yín létí. kẹ́sì mo wá wẹ̀ tí mo nífẹ̀ẹ́ tẹ mọ̀délédélé ni o. tí mo mọ̀délé. bẹ́ẹ̀ ni Ojukwu ni Ojukwu. Ojukwu inú ọgbà ọ̀dọ̀ mi kan náà. Ojukwu. sẹ́rí. tilé wa mọ̀ bùkán jan. ẹ jẹ́ sọ tí ń dùn mí lọ́kàn òye. sẹ́rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí mo bá sùn ìyẹn lè sùn. bí n bá ń jẹun yẹn lè jẹun ìgbà míì báyìí bíi kí n mọ ọ̀rẹ́ mi àtOjukwu ká mọ lọ́mọ́ra wọn gbà bá fẹ́ jẹ́ tara wa báyìí kàn lájú ni. lé Ojukwu kan náà ọmọ Ìgbò. mo wá wò pé bóun ni mo ṣe lè ṣe ọgbọ́n wo mo lè dá torí sẹ́rí bí Ojukwu ò bá gbà fún mi àbí tí ò bá fẹ́ mi ayé mi lè polúkú musu. kò tí ẹ gbọ́dọ̀ polúkú musu ṣùgbọ́n sọmọ pé ní ìsìngbò ti ṣe pé ìwọ ni ọfẹ́ fẹ́ fúnra rẹ tí ẹ ṣe pé òǹlọ́dẹnu òfẹ́ kọ́ Ọlọ́run ló pé káyé ó di bó ti dà àmọ́ bá ti ṣe yọ̀ọ̀nà olówó lápọ̀dọ̀ tèmi o so ti torí àwọn nǹkan mẹ́ta kan ń bẹ tó ṣe pé lèèyàn fi mọ́kùnrin èèyàn ò lò lọ èèyàn mò ń jẹ́ sè yóò sì ní pẹ́pẹ́ fúrú. sẹ́ẹ̀rí tó wó òun Ọlọ́run ó ṣe ṣùgbọ́n ti pẹ́pẹ́ fúrú àmọ́ tẹ́ẹ̀rí tó ń jẹ́ tẹ̀ ń sọ yìí mo mú oúnjẹ sè kódà oníjó ni tí mo gbóúnjẹ lọ fOjukwu ó ní àmì weekend cook I'm a weekend cook man. Èwo ní jẹ́ weekend cook lónìí ẹ tó bá mọ oúnjẹ ṣe jù lu àwọn ọ̀nà mọ́ ń pè bẹ́ẹ̀. Mi ò tiẹ̀ gbọ́yùn ṣùgbọ́n tó lè rò fọ́. Ẹ mọ gbọ́ yẹn lẹ́mu ẹ̀fọ́ ló kéré jù nù tó lọ lè ṣe mo mẹ̀fọ́ rò bí n bá ń rò fọ́ báyìí láti workshop wọn báyìí wọ́n mọ̀ gbọ́ ni mo mẹ̀fọ́ rò tiẹ̀ níjó ní ìgànjẹ díẹ̀ ó rákòrò dẹnu ọ̀nà yàrá mi ní báyìí tó wá ń bẹ̀bẹ̀ pé kí n dákun. Ṣé lórí ẹ̀fọ́ rẹ tó rò náà ni ó ti dà? Irú lèmi mọ́ fi ń tẹ́lẹ̀ àtàlùbọ́sà. Sórí ó ti dà sórí ẹni tí ó ṣe rú mi ó rú ẹ̀fọ́ bí bàbá ro sẹ̀mókè ní kókó. Kò tiẹ̀ fi bẹ́ẹ̀ fẹ́ràn sẹ̀mó. Bí ọ̀bà bọ́ọ̀ bó sì jẹ́ pé ọmọ sẹ̀mó rò bọ́ọ̀ kẹgbà sí bí fùfú lágbára rẹ bá káńgò ti mẹ̀fọ́ rò tó wá rí ti tó bá jẹ́ ìtọ́ bá bọ̀ ṣe ń bẹ̀ oúnjẹ lọ́kùnrin ẹsẹ̀ rí mo mọ̀ bí tó wá ń ṣẹ̀rù bá mi ní mórí búṣọ ẹnu sì ní ìyá wèrè bẹ́ẹ̀ lẹ̀ sì ní tẹ́nítìkà ẹ̀rù nǹkan ẹyọkan ní bà mí tìyàwó Ojukwu. Ìyàwó Ojukwu wa lè dán ọ̀pá tó o bá ti ní bá kí irú wa bá irú tí a. padà sórí ire. Ìtẹ́wọ̀n níbi tí irú wa ìbá dúró sí tá a láti yàn lẹ́yìn ìyàwó kí ló ní sẹ́yàwó lélẹ́yìn rádaràdà wọn tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ wọn. Òótọ́ lẹ sọ sẹ́rí ẹ̀mọ̀ pé iná lẹ́mọ́ ní mọ́tò lọ́wọ́ wẹ̀yìn. Ìrọ̀ o omi ẹ̀sìn ìdí ọ̀rọ̀ ó máa tó fẹ́ mi lọ́wọ́ sórí bàbá ti ń tó jẹ́ lọ́kọ́ tó fẹ́ tó ti bẹ̀rẹ̀ oúnjẹ gbígbé lọ́wọ́ èmi náà tún àwọn ọgbọ́n rẹ̀ rán. Sitting ẹ gbọ́ wọ́n ní tí ajá bá jẹ egun máa pa ni. Ìmọ̀ àlọ́run. Ajá lórí ibú kan tí ó ṣòfò dànù ń bẹ ládùúgbò wa o. Nígbà tí ajá náà yìí tó bẹ̀rẹ̀ sí ní jẹ egun ọmọ jẹ egun nǹkan kan ọmọ sí. Ọ̀dọ̀ mi ni. Kò sí kọ́ lọ́rùn. Nǹkan kan ṣe. Ọ̀dọ̀ balẹ̀ jẹ́ ni o. Ọ̀dọ̀ balẹ̀ jẹ́ ni. Náà ló jẹ́ ọ̀rẹ́ yàrá. Ó ti mọ̀. Ẹdú ọ̀rọ̀ kan lẹ̀ kan bá lé yóò kàn jẹ́jẹ́ mi mójókòó mi o ẹjẹ́ mi ọmọ ń pa bẹ́ẹ̀ ṣe ń pa bẹ́ẹ̀ ṣe ń kún kílẹ̀ ń bù sóúnjẹ ogun ikú ni ogun ikú ta lẹ fẹ́ fún jẹ. wàá jẹ díẹ̀ ni. yóò mọ̀ kú. láíláí kò lè kú jọ. sórí egun ikú tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ogun ikú tá à ń sọ̀rọ̀ rẹ̀ tó bá jẹ́ pé kú ló jẹ́ eku ó kù ṣùgbọ́n tó bá pé èèyàn bá jẹ́ pé àjẹkú èèyàn ni pé àjẹkú eku ni pé. ẹ̀jẹ̀ tí bẹ lára èèyàn ní bẹ lára eku o. ẹ̀jẹ̀ èèyàn pọ̀ dé kú lọ. ọ̀dà kò burú. jẹjẹ díẹ̀. ìrẹsì rẹ tó jẹ ìrẹsì. mo rí díẹ̀ wọ́n jẹ díẹ̀. ọ̀pọ̀. ọjẹ bí ẹ ṣe sọ̀rọ̀ rẹ lórí wọn lọ jẹ díẹ̀. jẹ díẹ̀ ó yá gbà. tí ẹ bá fi lọ mí nísìnyí tí mo bá jẹ nísìnyí tí ẹ kò kárí. yóò dàbí pé òun bínú. kéèyàn kàn jẹ. yóò dàbí pé èèyàn burúkú ni ó yá jẹ díẹ̀. ìwọ àbí jẹ díẹ̀ náà díẹ̀.
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ. ìrẹsì. ọmọ ń jẹ. ń jẹ díẹ̀ mẹ́rin ni. ilẹ̀ jẹ díẹ̀ náà dá. díẹ̀ náà lọ́jọ́ ilé síbi tí ń lọ méjì ń o. ẹlẹ́kẹta ló bù. òbí ṣe ń rì. jẹ́ taṣọ òṣòro. ẹ wo wọn bá ṣe nù ìsàlẹ̀ òkòkò eléyìí dùn oúnjẹ. Sítì sọ jẹ. ṣé rẹsì. ebi ẹ̀ máa jẹ́ rẹsì tèmi. sítì ẹ̀ jẹ́ rẹsì. tó bá jẹ́ bí ọkà àmàlà àbùmọ̀ngìrì àti àbùlàlá. ó kàlẹ́mọ̀tẹ́ ó káre wàá jẹ díẹ̀ ó yá takiti bọ́bọ̀ kẹ̀kẹ́ takiti kẹ̀kẹ́. kí ló dé ìwọ ọmọ jóyin ló ń tiẹ̀ ni. mo bàdó ni bàdó Ọlámídé lọ wo orí ẹ̀ irun orí ẹ̀ ń rìn gbogbo nǹkan tó bá ṣe pátápátá mo fẹ́ mọ́ ṣe kò tí ì lọ kọ cartoon èmi ti kọ cartoon wo cartoon ọwọ́ mi wo cartoon rè èmi wọ́wọ́ tí mo ṣe báyìí kò dùn mí akọni èmi tí bá dé tí mo rìn lọ báyìí akọni àmúṣakọ jù. mo sọ bẹ́ẹ̀ náà inú orí ìbàdàn jóná tiẹ̀ náà jóná ẹ borí ìran náà ni tó bá ti gbọ́ orí báyìí ayé rẹ̀ máa ń bàjẹ́ ní. ọ̀rẹ́ mi bàdó ikọ̀ ń kọ́ rògbòdò díẹ̀ sí ikọ̀ ń kọ́. ayé yìí ti bàjẹ́ o. mẹkáníìkì dà àwọn mẹkáníìkì ọ̀gá yìí dà. ọ̀gá ọ̀gá wo olórí ibú kò ló ṣe bírèkì mọ́tò yìí kò sọ lórí ibú ń bì kò sọ lórí ibú ń bì ọ̀gá wa ló ṣe. ọ̀gá dáúdà àwọn wọn ṣe olórí ibú kò ló ṣe mọ́tò yìí ṣe kí ló ṣe mọ́tò yìí kí ló ṣe mọ́tò yìí ṣé mọ́tò tí mo gbé súnmọ́ ní ká bá mi ṣe bírèkì ẹ ṣe bírèkì fún mi ṣe fẹ́ pa mi ni. ṣé mọ́tò yìí lọ́dún dédé yìí ṣé mọ́tò yìí lọ́dún dédé yìí kí ni tí bírèkì ọ̀bá mú kò ní dúró bì. ṣé ọ̀rọ̀ mọ́tò dédé mo bá yín sọ sọ ọ̀rọ̀ mọ́tò dédé mo bá yín sọ mo ní bírèkì kò ní bírèkì ẹ sọ pé mọ́tò dédé fún mi mo ṣe mọ́tò nígbà yẹn. ẹ dẹkunlẹ̀. abọ́fẹ́ sọ oríkun ni ọ̀gá yín kọ́ fún mi. ẹ gbọ́dọ̀ ẹ farabalẹ̀ o ayé ọ̀gá wa lè ta ní ìjiyàn ṣùgbọ́n bírèkì ọ̀gá wa sì ń jẹ́wọ́ bírèkì dọ́là ní bírèkì náà mà ṣe jù. bẹ́ẹ̀ni. bírèkì náà mà ṣe ok orí mi ò pé àbí ok mi ò mọ tí mo sọ mọ́. ẹ wo ó dàbẹ̀ ni èmi ọmọ bóyá orí yìí ni ò pé nàbórí mọ́tò yìí ni ò pé ṣùgbọ́n tó bá ké bírèkì yóò kò dáa ni kì í ṣe bí ni ó ti dúró yóò dé bí. mo ní bọ́lá káyọ̀ lọ ọ̀gá yín kọ́ máa bínú sí yín o. máa bínú sí yín o. ẹ wọ ọmọọṣẹ́ wọn ni ọmọọṣẹ́ wọn ni. ẹ kú ọ̀lẹ́. ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ jọ sẹ́yìn ní tilé wa. ó kọ mi tilé wa. ẹ̀yin ni ó ti ẹ̀dá bẹ́ẹ̀. sẹ́yìn ayé mi ò rà ní aṣẹ́wó tẹ́tẹ́ ń kọ bọ̀ ìwọ ń fẹ́ èmi lọ́kọ ìwọ ń jí èmi níṣìwà ìwọ tí bá tún rí ẹlẹ́gbẹ̀ẹ́ ọkọ mi tí bá rí ẹni sàkáàtì ọkọ mi máa sá ogun sí ẹ máa pa ẹ. mo kú lọ ikú mo kú lọ mi ò fọkọ mi máa yọ ọmọ ṣẹlẹ̀ wọ́n ní mo ṣe wáyé tí bá ti pọ̀ lọ́kọ mi fúnra mi máa ń gbọ́dọ̀ ní ẹ̀mí ọ̀ṣẹ́ wọ́n wọ́n bá mi tún ayé ọ ní kó tó ti tó mi máa sùn tó wá lọ́wọ́ aṣẹ́wó tẹ́tẹ́ ń kọ́ mọ́ ní adé ẹgbà mi àtàǹbẹ̀lẹ̀ mo sẹ̀sì ìmọ̀ yín rí àǹtí ìṣẹ̀ṣẹ̀ jájá ni orí olóròbó ní ọ̀jẹ̀ ẹ̀dàkùtà lọkọ wọn tán ni mo gbà ẹ bí mo ṣe ń ro láìsẹ̀ ní ọ̀tọ̀ lé ayé mi. pẹ̀lẹ́ iṣẹ́ ajé ń wá ó ní tí ń wá rí ẹ fún ọ. ẹ wo kẹ tó sọ̀rọ̀ tẹ́yìn tí ẹ bá wá olóró tó ń gbé mi gan lọ́kàn tí mo ti mọ̀ pé tẹ bá débí màá kúkú sọ fún yín. Màámi ọ̀rọ̀ Ojukwu ni. kí ló Ojukwu tún ṣe. Màámi ẹ jẹ́ bílíìfù pé Ojukwu ń yálẹ̀. Ojukwu kan náà. bẹ́ẹ̀ ni. dúró ṣé wọ́n sọ fún ẹ ni
àbò gbámú fúnra rẹ̀. Màámi, wọ́n sọ fún mi mo dẹ̀ tún wá gbà mú àní girlfriend ẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti náà nà mọ́lé níbi tó lè dé kó mú bí kékeré bí ńlá báyìí ló ti mú. Tó bá lọ ṣe é léṣe ńkọ́ má bá wọn jà kiri lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé o bẹ́ẹ̀ yìí ò ṣe èyí ò ṣe ni o ṣàlàyé mi ti yẹ bẹ́ẹ̀ yẹn ó ti ẹ̀dẹ̀ wá dá bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ tó gbé mi náà wá tẹ́lẹ̀ a jẹ́ pé ibi tá fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wù ń bẹ̀ nìyẹn ojú ọmọ aláìgbọràn nígbà tá à ń sọ fún ẹ má fẹ́ kóbòkóbò má fẹ́ oní rárá àwọn èèyàn ẹ ti ń tì lọ́pọ̀npọ̀n kó lọ fọmọ ìlú ẹ nìyẹn. ẹ kúkú sọ bẹ́ẹ̀ lóòótọ́ àbí ìfẹ́ nì. ìfẹ́ òṣìwò ta ló nífẹ̀ẹ́ ràkàtíà anyway n tó gbé mi wá tẹ́lẹ̀ tí n fi ní pé ibi tá a fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wù ń bẹ̀ a lọ sí orí òkè ńjọ́ òun bí báyìí pásítọ̀ wá rí ìṣípayá sí ẹ ìṣípayá yẹn wọ́n wá ní pé kó ṣera fún ọkọ ẹ nítorí wọ́n fẹ́ ṣe àwọn ètò àdúrà kan fún ẹ ìṣẹ́ra yìí dẹ̀ rèé èmi gan bó ṣe rojọ́ pé ọkọ ẹ yàn lè yìí nǹkan téèyàn fi ń bárò ọkọ bẹ́ẹ̀ jà ò ní pé èèyàn máa fi oorun dùn ún but kó tó di pé a fẹ́ ní kó forun dùn ún sìn wọ́n ti ní pé kó ṣera fún o má wò ó ṣe fún rárá kó ṣera fún náà sọ yẹn o ṣera fún o wàá ṣera fún until tí wòlíì bá tún ní pé kí n wá sọ fún ẹ pé o lè máa jẹ́ kó débẹ̀. ẹ wo mọ́ mi pásítọ̀ jana. wọ́n jana. mo fẹ́ kí n kó disease ni. kó má bàa kó disease rẹ̀ mi èmi ọmọ náà. ẹ kálẹ̀ mà. ẹ kálẹ̀ ẹ rọra o. darling mi. pẹ̀lẹ́ mọ́mì ẹnjìníà tí mo máa ń sọ fún yín pé wọ́n máa ń tọ́jú mi tí wọ́n jẹ́ kí n ronú. àwọn rèé bàbá mi ẹ ǹlẹ́ sà ẹ rọra sà ẹ kújọ́ mẹ́ta ẹ ṣé gan ni ẹ kú tọ́jú mi ọkọ ọba àdá ọba ò ní ṣáyín lẹ́sẹ̀ ẹ ṣé ẹ kú gbà gbogbo ó ràn yín fún mi ó fi tì. ẹ bá mi kí wọn dáadáa a ní wọn jẹ́ ń ronú wọn jẹ́ máa lásẹ̀. ó náà ni a ti kí wọn ọkọ ọba àdá ọba ò ní ṣáyín lẹ́sẹ̀ o. ṣé mi kọ́ ni mo jẹ́ kó pẹ́ bá. ẹ̀yin náà mọ̀ pé ẹ̀yin lè jẹ́ kí n pẹ́ a ní pé kò ṣe pẹ́ ń bọ̀ lèmi àti mọ́mí àti sọ̀rọ̀ wá tán àti ti ṣọ́ọ̀bù àti lọ́ńtẹ̀ mi ẹ pẹ́ o ẹ pẹ́ o. mi ò ní lè dúró pẹ́ torí ibi tí mo tún. ẹ tún kàn jù mí. àbí iṣẹ́ tó kò ń ṣe torí tèmi torí èmi náà fẹ́ máa lọ o. ẹ má wọrí mọ́ mi ẹ wo ẹ jọ. mọ́mí wọ́n máa fún yín kan. ẹ máa ṣe mo máa dúpẹ́ ẹ ṣe gan. ẹ ṣe o. ṣé kí n tètè máa. ọkọ ọba àdọ́gbọ̀ ní ṣáyé lẹ́sẹ̀ ẹ ṣe wọn. ẹ jẹ́ kí n kó sí wọn. bẹ́ẹ̀ ni. wá ẹjọ́ ó ń bọ̀ wá ń bí. ìṣẹ́ra tí wòlíì sọ fọ́kọ ẹnìkan ni o. mọ́mí mo mọ̀. ó ti yé mi tójúkú nìkan ni. Ojukwu sórí gbogbo ohun tó sọ ló ti yé mi ibi tó sọ̀rọ̀ dé gan-an ó yé mi jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kò ń ṣe pé mi ò ní bá sùn bọ̀ wí o èmi máa pè é máa bá wí níbi tí ìyá ti ń bá ọmọ ẹ̀ wí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè fẹ́ kù nílé olórogún o. ilé olórogún. ibo ni ilé olórogún. ibi báyìí ni. bí tí báwo ta ló lórogún. o mọ̀ pé ìyàwó méjì ló ní. ìyàwó méjì ta ni ìyàwó kejì. oyin oṣì ńgbà tí wọ́n gbé irú oyin oṣì àbúrò ẹ̀ tó ti bàlágà tó yẹn tó gbé tira pẹ̀lú ìyàwó ẹ̀ ó mọ̀ kó máa bá wọn ra wọn ṣorogún ni bí kí ìyàwó ẹ̀ gbé nǹkan síbí báyìí kó ń gbé kúrò ńbẹ̀ kó níbi tó gbé sí kò dáa wọ́n ti dọ́rọ́gún ara wọn nìyẹn. sórí tó bá fẹ́ kí pèsè wà nílé yìí wà ní kí oyin oṣì kó gba wájú kó lọ wá ọkọ tiẹ̀ lọ tàbí kó ṣarajọ kó ṣàwó pọ̀ kó lọ rẹ́ǹtì ilé fún síta kó a máa bẹ̀yìn wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn àwọn méjèèjì á respect ara wọn ṣó ti yẹ ṣùgbọ́n pé kọ́jọ máa gbé pẹ̀lú ra wọn yẹn ilé olórogún ilé ariwo ni o ẹ tí ì bẹ̀rẹ̀ o síbẹ̀síbẹ̀ náà èmi á pọ̀ mọ́ tèmi máa bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́. Thank you very much mo appreciate bẹ́ẹ̀ ṣe respect the fact pé mo pè yín wá síbẹ̀ dẹ̀ dá mi lọ God bless you ma but mommy first impression mo kọ́kọ́ fẹ́ try láti correct impression kan
orúkọ àbúrò mi kò ń ṣe Onyeochi o. kí wàá lórúkọ ẹ̀. Oluchi lórúkọ because Onyeochi tẹ́ ń pè yẹn nǹkan tó mì ní èdè lómi òun ni olè. èmi ò mọ̀ pé Oyunṣi lórúkọ ẹ̀ Oyunṣi. Oluchi. nǹkan tí mo fẹ́ sọ ni pé ṣẹ́rí Sumbo wàhálà Sumbo ti pọ̀jù wàhálà Sumbo ti pọ̀jù every small thing Sumbo àti ma extravagant àti ma fly up with my sister it is very wrong. ìwọ náà first impression ọmọ mi ò kí ń ṣe Sumbo kò ń ṣe àwọn máṣíìnì tó ń ṣe wá láti Chinese Ọlásùnbọ̀ lórúkọ ọmọ mi Ọlásùnmíbọ̀ tó ti yẹ mo ti sọ fún ẹ gbogbo àlàyé tó tún fẹ́ máa ṣe yẹn àmì fàágùn ló fẹ́ fi sí èmi á bá ọmọ tèmi sọ̀rọ̀ níbi tí o ti ń gbọ́ ṣé gbogbo ẹ̀ náà tó pè mí fún ojú bẹ́ẹ̀ lọ. ibi tí mo fẹ́ lọ́pọ̀ jẹ́ kí n wá máa. ẹ ti fẹ́ máa lọ. mo ti fẹ́ máa lọ. ok ẹ jẹ́ kí n bá yín wá nǹkan kẹfí gbọ́kadà dé ibi tẹ́lẹ̀ ẹ mọ̀ pé recession wà ní everywhere bẹ́ẹ̀ni but small thing ló máa gbé yín dọ́kadà. recession tiẹ̀ kí n kúrò náà rọ tiẹ̀ ń gbà. mo ń bọ̀ mọ́ mi. ibi ni ẹ máa bọ̀ ẹ sábà yín máa bá a tì. dádì. àwọn òwe o kí ló ṣe ń dáwọ́ lánàá ilẹ̀kùn abógunde. dádì ibi mi làwọn látàrọ kí lẹ wá ṣe ń bíbà ó dẹ̀ ń bèrè oúnjẹ lọ́wọ́ yín látàrọ ẹ rí fún mi mo fẹ́ fíṣọ́ Lámìdé fún mi lówó. shut up your mouth. dájú kò lè shut up báwo ló lè máa shut up mo wọnú store room bẹ́ẹ̀ pé kí n lọ gbé foodstuff kí n padà sí school kò sí ìrànkó bẹ́ẹ̀ kú wọlé àwòrán bá ń sá ni ẹ wá ní kó shut up ẹ jókòó síbẹ̀ àìkú. ẹ jọ bébí mi ṣé mo lè dá sọ̀rọ̀ tó wà ní. akíndé lọ́dún yá akíndé táwọn ọmọ sí yóò tẹ̀lé wa ní respect. ní èmi ní kò kọjú sí òtọ́rẹ́ mi mo kọ́ wọn wá èmi ní kò kọjú sí má kọjú sí wọn. tó torí olómi ìrè báwọ̀ sọ̀rọ̀ ó ṣáà ń ṣèyàwó ọkọ mi ó ń ṣorogún mi nà ẹ ò dé gbálé ọkọ tiẹ̀ lọ tó fẹ́ pọ̀ wá lé ọkọ ní òní ráyè gbogbo nonsense. ó yẹ òsì ẹkùn ẹ. wọ́n ẹjọ́ torí ọlọ́ ẹ jẹ́ kí n bá àwọn ọmọ ọkọ mi sọ. àwọn ta ni níbo àwọn ta ni. ta ló fún ọlọ́kọ àwọn wo ló fún ọlọ́kọ ẹ gbọ́sẹ̀ pélé níyàwó kí ni kò ní dọ̀tí. wọ́n ṣọ́ máa lé ọ̀rẹ́ ò lè jọ mí lójú ọ́fíìsì jẹ́ nípa ìhàn ní aṣẹ́wó ọ̀dọ́kọ̀ àkúkẹ́ mẹ́fì fa ìhóra àánú òṣì. ó yá ẹ kọjá sábẹ́ yà. ìmọ̀ wá tó o yára lọ níbẹ̀ lọ níbẹ̀ yà gbọ́ ìjìdẹ̀dà àjọ ń lọ ní àjọ ń lọ pa wo lọ ẹ bá kúrò bíbá ẹ tẹ̀lé wa ni. ọgbọ̀lọ̀ lọ. dáàdì ẹni ìṣó dáàdì ẹni ìṣó wájú. dáàdì àjọ lọ ní o yà gbọ́ ìjìdẹ̀dà lọ níbẹ̀ yà gbọ́ ìjìdẹ̀dà. ló rọ kalẹ̀ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ọkọ mi tó jẹ́ pé ẹnu ò kí ń rọ̀ tẹ́lẹ̀ pépépépépépé mi ò lè san kankan mọ́. ẹ gbà wá Ojukwu ló rọ kalẹ̀ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ yìí sórí káwé fọmọ ẹni kó gbọ́ ó ní iye ọmọ ènìyàn nígbà tí jẹ́ wípé ọba ara yín òbòdì kankan lè ti yín kò lè ta yín ìdí yín ò mọ́lé mi tẹ́ ti ń tojú bọ́lé kiri bí ẹran núrù Ọlọ́run ló mọ bí tó ti lọ fojú kó tó kó sára èyí báyìí sí. ẹ wo mọ́mì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣáà jẹ́ kí mi máa gbé ẹ̀gbọ́n mi padà lọ sí Nnewi torí mi mú wọn wá báyìí ẹ jẹ́ kí n gbé wọn padà. kí mú ẹ̀gbọ́n ẹ̀ padà lọ sí Nnewi ó jẹ́ bíi píìnì mú ẹ̀gbọ́n ẹ̀ padà lọ sí Nnewi ó mú wá báyìí ó mú lọ báyìí ìfẹ́ mú wá báyìí ó mú bọ̀ báyìí. ṣé o ń sọ pé ìyàwó tiẹ̀ kò competent tó láti tọ́jú ọkọ ẹ̀kọ́ yẹn mo ń béèrè lọ́wọ́ ẹ ni o ẹ̀yin aṣọ ni lẹ́nu gbogbo a dẹ̀ ti sọ fóun náà tẹ́lẹ̀ a ní kó má sọ kọ́bọ̀kọ́bọ̀ kó má sọ kọ́bọ̀kọ́bọ̀. ó sọ fún mi ìfẹ́ lórúkọ mi lójú ó sọ fún mi lójú. ó sún mi jàre ìfẹ́ ni. ó sún mi fẹ́ mú wọn lọ́lé aṣọ ni lẹ́nu. àbí ṣojú ẹ̀ ń bí báyìí láti wà ó ti dẹnu kọlẹ̀ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ìyàwó ẹ̀ kọ́ ló ń sáré káàkiri ni gbogbo hospital tó dẹ̀ gbé lọ kẹ̀dẹ̀rẹ́ wọ́n ti sọ pé nǹkan tó ń ṣe ó lọ́wọ́ ayé inú ká lọ tẹ̀sẹ̀ lébọ̀ ta ló mọ ibi tó ti lọ fojú ko. mọ́mí ẹ má tiẹ̀ dá lóhùn ẹ má dá lóhùn láti jọ ìta tí ń gbé kiri láti bí ọ̀sẹ̀ méjì jọ ibo ló lọ ṣó bá wa dá sọ́dọ̀ hospital ni ṣó sanwó ni ṣó ṣe anything ni. ìgbà tó ṣáà ti sọ pé àrùn tó ń ṣe ògbóògùn hospital mo bá mẹ́sẹ̀ lé mo bá mú bọ́ọ̀tà. mami ṣí. tí mo bá bọ̀ bẹ̀rẹ̀ sórí kinní tẹ̀ ń wò lẹ̀ yìí ó gbóná bí àpárá ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà ó gbóná ẹlẹ́gùn ẹ̀ ló gbóná. wọ́n ní tá a bá ń lò fún religiously láàrin oṣù mẹ́rin ààrẹ àyà.
oṣù mẹ́rin. kí ló há ẹ lẹ́nu. mọ́mí oṣù mẹ́rin. ẹ wo èèyàn lè báyìí ó sì kí ó rọ báyìí ẹni oṣù mẹ́rin. mọ́mí ṣé tó bá jẹ́ ilẹ̀ bí ẹ máa wò ó lẹ̀ pé kó lo oṣù mẹ́rin kó tó gbádùn. ṣábí àwọn ọdẹ lẹ́yìn yìí báyìí àbí àwọn lẹ́yìn yìí. olùsí àbí kí lorúkọ ẹ̀ náà jọ́ torí ọ̀run ó fẹ́ tí kà bọ̀ wọn lójú ni. èmi ò fi ìyá mi ta káìtó mi ò fi ìyá mi ta káìtó rárá má tra yẹ ibo ló wà láti jọ ẹ̀. ẹ tó bá rí ẹsẹ̀ tó ń ta tó ṣùgbọ́n wọn rò bí ẹbẹ̀ náà ló ṣe ní kinní tó láti bí ọ̀sẹ̀ méjì tẹ́gbọ̀n ẹ̀ títí jọ tí mò ń gbé lọ sọ́sìtì ṣé òun bá mi náwó ni ṣé òun náà nù ẹ̀ torí òun lanú tó ń ṣe kí ni. mi ò fẹ́ wà láyé pé mi ò bá yín sọ̀rọ̀. màá jẹ́ kó gbé bàbá mi ọmọ mi lọ ní ewu kó lọ pàdánù tó lóòótọ́ ẹ̀ fi tọ́jú ẹ̀ ni irun la rí mọ́ mi irun ni ṣé iná ti di pé wọ́n jẹ́ kí sọ̀rọ̀ fún. orí ẹ bẹ́ẹ̀ jẹ́ kí sọ̀rọ̀ fún. olúwo ẹ̀ gbọ́ mi ṣe ká yín lára kí ni ara tó tẹ̀ ẹ́ láwọn olúwo ẹ̀ gbọ́ mi ṣe ká yín lára ẹ má dànù ọ̀rẹ́ gbọ́ mi ká yín lára. ó káwọ́ lára èmi kété ó dà fún òwò mi rọ èmi kété ṣé wò kété. ẹ ṣàjọba gbẹ́gbọ́ mi lọ ibi tẹ́ bá mi dé rèé ibi tẹ́ bá mi dé rèé. ṣe ni pé ọ̀rọ̀ àwọn ṣì àbí kí ló ń pè é. ọlùṣì. kò bá ṣì dànù ìwọ ló mọ̀. bó bá wù kó re bọ́ ọlùṣì jẹ́ǹsì tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ bẹ̀ fún ẹ. èmi ò ní kó má gbẹ̀gbọ́n ẹ lọ níwèé o tó bá ń wọ̀n ẹ́ kó gbé lọ sọ́ká bó wọ̀n ẹ́ kó gbé lọ gúta wàhálà ti ẹ nìyẹn sórí bó ṣe ń wò yìí bó bá ṣe ń gbedé mọ́tò park kọ́kọ́ tó ṣí ló máa paná tó máa já tó ó máa fún un pè. ọlọ́run tó sọ ń bí tá a ti dé. ọlọ́run ní jẹ́. ó lè yọ ti ṣe irú ẹ̀. ẹ jọ ẹ bá sọ ẹ ní aláìsẹ pé ẹ náà mọ òsàkúra ní ọ̀pá lágbájá. ó ní ọ̀gá exactly gẹ́gẹ́ bí bá a ti ń bọ́rọ̀ mi bọ̀ láti bí ìjarun ọ̀gá wọ̀ wá sí yáàdì wọ̀ wá parking wọ̀ wá mechanic place àbí pàtàkì wá délé wọn àtàdébé àdìgbé ọ̀gá wọ̀ gbádùn. ọ̀gá ń gbọ́ lójú bẹ́ẹ̀ ni ẹ ń gbọ́ létí ni ẹ ń gbọ́ mú. wọ́n ń sún wọ́n tún ń bì wọ́n tún wà ń yàgbẹ́. pátá wá ṣèwádìí àdìgbé ìjàtẹ̀jọjà ń pọ̀rọ̀ olóbèédé òun lè fẹ́ bá yí ọ̀gá jẹ́ ẹ̀yin lẹ́nu wọn sẹ́ àmọ́ mọ́tẹ́tẹ́ ẹ̀ nà wọ́n. sórí ẹ pé báyìí ṣẹṣẹ pèmí àtọ̀gá yín papọ̀ ní ṣe ẹ ya wèrè tí wọ́n lé ẹjọ́ jà èsì mọ́rú ìjà tẹ jà débi pé kẹ́mi ọ̀bọ orí yín ló dàrú papọ̀ àtọ̀gá yín ẹ tí ì rí kankan ìyẹlẹ́wọ̀ ẹ tí ì règún o bẹ́ẹ̀ ni o ewúrẹ́ ní sì ta adìẹ ìtàn. sẹ́ẹ̀pà wọn ni bẹ́ẹ̀ ni olè yóò sì kí lọ́kàn mi pẹ̀lú tọ́ka yín. tẹ́ẹ̀jọ jà tí mo mọ̀ fẹ́yìn lẹ̀ wá ń díẹ̀ ẹ̀yin tẹ́ẹ̀kọ́ làwọn mọ̀ yín ìkàbùkù máa bẹnu yín yàtọ̀ sí mi tínú mi mọ́ bí omi òkun ẹ̀yin tó kù ìkànnì ẹ̀sábìlẹ̀ irú yín. ẹ lè lèmi lóògùn ọmọ bẹ́ẹ̀ bá ń fà ẹ lọ ilé ọ̀gá wa ẹ lọ tú wọn lẹ̀ ẹ mú òrì kẹ́ ẹ lọ fi ra wọn la kẹ́ ẹ tú wọn lẹ̀. ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ sí i táǹgùyẹ́ fún ètò ní ìtọ́bẹ̀ òṣòro ìyá àjẹsà ni ẹ lọ sọ fún ìyá àjẹsà kò tún yàn ẹ lọ èmi tí mo di pèrè fún ọlọ́pàá àbá èmi lẹ́gbẹ̀ẹ́. àlàáfíà fún ilé yìí o. ilé ọkọ mi pẹ̀lẹ́ Ojukwu báwo dẹ̀ wá ni. bákan náà ṣì ní o. pẹ̀lẹ́ lẹ́ o. pẹ̀lẹ́ mà. ẹ ṣáàdẹ̀ ti di pé wọ́n dé ẹ̀dẹ̀ dìde ẹ̀ bọ́ síbẹ̀ ẹ̀ jẹ́ kó jókòó. ọ̀rẹ́ káàbọ̀. pẹ̀lẹ́ ẹ̀rín òṣì. olùchì. ẹ wá ní. bọ́dá mi pẹ̀lẹ́. mọ́mì bí mi náà ṣe rí wọn nìyẹn o wọ́n ní íńtánẹ́ẹ̀tì babaláwo ni wọ́n àbúrò ọkọ mi ló mú wọn wá wọ́n ní ẹ ṣàfẹ́ṣe pé mi ò mọ nǹkan tó bá ṣe rí wọn ṣáà nìyẹn ṣá èmi ò kúkú mọ̀ pé àwọn kòbòkòbò náà máa ń tojú bọlé báyìí. bá ṣe ń ṣe lọ́dọ̀ wa nìyẹn. ẹ kú ìjókòó. ẹ wo ìyá wa tẹ bá ń gbọ́ Ifá jìgìjìgìn Ifá mo gbọ́rọ̀ kan Ifá jìgìjìgìn o Ifá mo gbọ́rọ̀ kan wọ́n ní ń wájú oyè ilé san mí o. ẹ wo jẹ́rí babaláwo tèmi ni wọ́n ń pè ní babaláwo gẹ́gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́ mo ti bi wájú ọpọ́n mo ti bẹ̀yìn ọpọ́n mo ti bẹ̀yìn tí ń bẹ lọ́tún mo ti bi tòsì mo ti bi àárín ọpọ́n wọ́n ti jẹ́ kó yé mi nǹkan tó ń ṣẹlẹ̀ gan. kí náà wá sọ. ẹ jèrè ìyá wa
wọ́n ní nínú ilé inú ilé lẹ ti ń ṣe arákùnrin ìwà sinẹ. ṣé kinní yẹn ṣàn pé ó ríran dáadáa. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ sọ pé inú ilé lẹni náà wà. kí lẹ ń sọ yìí. ṣé wàá fẹ́ gbọ́. tánú wá sọ wọn yẹn kàn ṣe. ẹ mọ̀ sí i. ebi mọ ní ẹ mọ mí ní. ẹ wo ẹ mọ̀ jà fàgùn ẹ wo mi. ẹ bá ń gbọ́ gbà kó mú ẹnì kọ̀ọ̀kan yín báyìí lẹ́ẹ̀mú mi. tẹ́ ẹ bá wá mú mi tán ẹni tó bá ń ṣe arákùnrin ẹ ti gbọ́ ẹni wọ́n ti ń gun spíkà rí ẹni yóò gun spíkà yóò jàbọ́ bẹ́ẹ̀ ni ẹ gbà. ó ti ẹ̀dá bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n náà ló kọ́kọ́ gbà. ọ̀rẹ́ lójú túbọ̀. ẹ gbà. kí n tèmi. ní kí ni. àwọn táwọn gbé nínú ilé yìí pọ̀ ọkọ mi jẹ́ kí n fọkọ mi. irọ́ kò nídìí mú tiẹ̀ náà kó má jẹ́ kán fojú sí ẹ lára kọ́kọ́ mú tiẹ̀ kù ń bẹ̀. kí n kọ́kọ́ mú mọ́ mi kó má bàa fojú sí mi lára. mà wá ga báyọ̀ omi náà ló dọ̀tí tó báyìí. ẹ mú snare. ẹ gbé fún wọn. gbé fọ́kọ ẹ kó mu. ẹ dúró ṣé aláàárẹ̀ àmọ́ ṣeré ẹ ní. aláàárẹ̀ lè ṣe rẹ̀ ó kàn lè fẹ́ fi dà wá láàmú kóun náà mu. ṣé bí ẹ̀yin náà lẹ sọ pé gbogbo àwọn tó ń gbénu lé. ẹ gbé fún wọn snare. mami ẹgbà ẹyin náà mọ. ẹ gbé e sílẹ̀ snare èmi ò bá yín gbé bíbà yìí èmi ò mú omi kómi kankan. ìyá wa. bàbá wọn. ìyá wa. bàbá wọn. ìyá wa ẹ mú mi. mo lé mi ò mọ mi. mi gbà. mo ní mi ò mọ mi. ìyá wa ẹ mú mi nulẹ̀ abẹ́. mo mú mi nulẹ̀. ẹ ń jẹun lé abẹ́ ìjẹun lé. mo ń jẹ. gbogbo ẹ tó bá ń jata tó ń jẹpo tó mú mi nulẹ̀ pátápátá gbogbo wọn ni ó mú nu omi. bẹ́ẹ̀ fi ṣe oògùn mi ò ní mú. ìyá wa ẹ mú tàbí kẹ́ ẹ sọ̀rọ̀. mọ́mí ẹ mọ mi àbí kẹ́ mọ mi ṣe wá lè tó tó yìí. èmi ò ní mọ mi kó mi kankan torí pé jẹ́jẹ́ mi mo jókòó tí Sùnbọ̀ wá sọ fún mi pé ọkọ òun kó àlè. pẹ̀lẹ́ ṣẹ́yàjẹ́ ń wá. mi mú kúkú wà dáadáa. ó ní tí ń wá rí ẹ fún ọ. ẹ wo kẹ́ tó sọ̀rọ̀ tẹ́yìn tí ẹ bá wá olóró tó ń gbé mi gan lọ́kàn tí mo ti mọ̀ pé tẹ́ bá débí màá kúkú sọ fún yín. Màámi ọ̀rọ̀ Ojukwu ni. kí ló Ojukwu tún ṣe. Màámi ẹ jẹ́ bílíìfù pé Ojukwu ń yàlẹ̀. Ojukwu kan náà. bẹ́ẹ̀ ni. dúró ṣé wọ́n sọ fún ẹ ní àbógbámú fúnra rẹ̀. Màámi wọ́n sọ fún mi mo dẹ̀ tún wá gbà mú àní girlfriend ẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti náà nà mọ́lé níbi tó lè dé kó mú bí kékeré bí ńlá báyìí ló ti mú. tó bá lọ ṣe é léṣe ńkọ́ má bá wọn jà kiri lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé o bẹ́ẹ̀ yìí ò ṣe èyí ò ṣe ni o ṣàlàyé mi ti yẹ bẹ́ẹ̀ yẹn. wọ́n tiẹ̀ ti máa dúró dè mí ní mọ́mí mo ti ń bọ̀. o ṣeun. mo ti ń bọ̀. ṣé tí rí nǹkan tí mo mú wá tọ́látọ̀ náà ń bad. mo tẹ̀ ṣe rí lè o náà tó. o tiẹ̀ dry o náà tó gẹ̀rẹ́. o dry o ṣe gan. kò sọ́yọ́ sílẹ̀. àní olùsí lórúkọ. olùsí mo fẹ́ mú mi kí tiẹ̀ tó máa lọ orun tó wà ń ta yìí kọ́lọ̀ ń ṣàánú yìí. jẹ́ kí n bá yín bò mí wá because olùsí ti jáde lọ. a ti rìnrìn ẹ̀yà a ti rìn ìyá ẹ̀ tó máa ń rìn láyé ẹ̀ lọ a ti rìn lọ. Mọ́mí amúnsọ tótó ajẹ́ wíìchì bọ̀dá mi tí mo dẹ̀ sọ fún yín. ṣé ní mo sọ pé kẹ́ ń jẹ́ adúrú kan tó wọlé. ṣé mímọ̀ yìí pé kò ní lọ fi kàn tà ní. ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run for everything o ṣe ti get because kọ́lọ́ má jẹ́ kí yan ṣìnà ni mo ṣìnà ni but I dúpẹ́ lọ́wọ́ for bringing peace back to this house. Thank God. Olúwa ṣe o Olúwa ṣe o direct sórí ẹ̀ tó ń wọ̀ ẹ́ òun ni wọ́n pè ní Tiléwá. Tiléwá ló kọ.
Tilewa brand new car tí mo ṣẹ̀ṣẹ̀ rà lélẹ̀ mọ́tò tuntun ìyàwó tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́. My dear, she's so beautiful. So Tilewa ìyá ọkọ ẹ lélẹ̀. Brother, she's so beautiful. Thank you. Mo mójú lọ sọ́jà ni because iná eṣiṣi kò gbọ́dọ̀ jóná lẹ́ẹ̀mejì. Ẹ̀yin náà rẹwà. Thank you. Wèmi àti ẹ báyìí la máa wà. Tó bá ṣe dáadáa. Then now Tilewa to you directly. Ṣọ́rọ́ mo tó ń wọ̀ ẹ́ Chibuzo ló ń wọ̀ ẹ́. Chibuzo. Kì í ṣe Chibuzo. 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 Ọlọ́run wà nílé wa. Chibuzo. Olówó ẹ. Chibuzo. Mọ́mí ẹ rẹ o. Kó gbàgbé èèyàn tó rò pé mọ́mí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. This is your new mother now. Ìyá tó bí Chibuzo. Òun ló misbehave tẹ́lẹ̀. Èmi ò dẹ̀ láìka kí èèyàn má misbehave. Sorry, àwọn family mi wọ́n ti wá wọ́n ti send ẹ̀ ẹ̀wẹ̀. Òun ni mo ṣe wò pé kí n fẹ́ kí wọ́n máa jẹ́ mother fún Chibuzo. Kó tẹ̀ máa jẹ́ wife fún mi. Kó máa jẹ́ sister to my sister. Àbẹ̀rẹ̀ lọ. So gbogbo ẹ máa lè compliment ara wọn. How are you? See, me, ìyá rẹ, Ibi. Yes. Everything tó bá ń fẹ́, told me. Kájọ mọ kóró ọmọ olùbọ. Chibuzo, ìkó tó ń tẹ́ra láti sọ ni pé gbogbo kò tó bá fẹ́ everything náà kó bèrè lọ́wọ́ o máa ṣe fún ẹ. Very good. Náà ẹ̀yin méjèèjì ẹ wọlé lọ kẹ́lọ́ tẹ́ra láti cook something káfíń kan sí. Wọ́n ní àlọ́ dání.